ẹ̀yin àjẹ́ ló tiẹ̀ wá le jù mo rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn lọ́kọ́ gbogbo ilé ayé ilé lọ́wọ́ ń bọ̀ lẹ́wà àwọn ìyá yín lóru yẹn ẹ bá wa fi tú àwọn ọmọ yìí sílẹ̀ náà bó bá tiẹ̀ jẹ́ ilẹ̀ ṣiṣẹ́ yẹn sì àwọn àyìn yìí o àpẹ àwọn ìyá àwọn ló ṣiṣẹ́ yìí o ṣé àkókò ilé èèyàn máa ń gba approval láti tú yàn lẹ̀ àkókò ilé èèyàn máa ń gba oníkálùkù òrojú aráyè ara rẹ̀ mọ́ lórílẹ̀‐èdè yìí ohun tó o bá ti mọ̀ lágbára báyìí ni o sà láti ṣe kí ni o láti fi secure àtògùn àtẹ̀yìn tẹ́ ń ṣe kò ní ra gbá fún gbogbo yín sórí bàbá tibẹ̀ tán èmi mọ̀ pé babaláwo nìwọ náà ọkàn bọ́ síta sórí afẹ́fẹ́ wa máa múrọ́lẹ̀ fún wa kọ̀nfàmù àbí kí ló ló ń jẹ́ bàbá yẹn ẹ̀yin méjèèjì kò sí àfẹ́ẹ̀rí lọ́wọ́ yín kò sí egbé tó lè gbé yín débi tí àwọn ọmọ yẹn wà látijọ́ yìí ọ̀dọ̀ bàbá Ọọ̀ni nílé Ifẹ̀ gbogbo àwọn sigidi àwọn oríṣiríṣi nǹkan tẹ́ ń bọ torí ẹ padà sílẹ̀ ẹ ń bọ wọn ẹ máa rántí wọn ó yẹ bá mi lọ síwájú wọn bàbá kábíyèsí gbogbo ẹ̀yin kábíyèsí ẹ̀yin ládéládé mo lẹ́wà ẹ bá wa padà síbi gbogbo ìṣẹ̀ṣe ẹ lọ sí ojúbọ ògèdèǹgbé agbógungbòrò nílẹ̀ Ìjẹ̀ṣà ẹ lọ mi kẹ́kẹ́ ó ti nígbà tí ogun bá dé gbogbo yín ẹ lọ mi kẹ́kẹ́ yẹn kán bẹ̀rẹ̀ sí jà gbogbo àwọn ológun tó ti kú ẹ òrìṣà tó ti kú ẹ lọ jí. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwọ̀. Ìyálé Mósè ti pè gbogbo ọmọ Yorùbá pátápátá níjà wọ́n pè gbogbo aláwo níjà gbogbo onígbàgbọ́ àtàwọn mùsùlùmí tó ń bẹ lóde ayé yìí níjà wípé tó bá dá wọn lójú wípé ẹ̀sìn tí wọ́n ń sìn ó ń gbani lóòótọ́ ó ní ó yẹ ká lu àfẹ́ẹ̀rí kíákíá láti lọ wá àwọn ọmọ èyí tí wọ́n gbé ní Ọ̀ṣìẹ̀lẹ̀ àti àwọn tí wọ́n jí gbé ní Ìbàdàn láìpẹ́ yìí ó wà ní tó bá jẹ́ wípé wọn ò rí kinní ọ̀hún ṣe ó ló túmọ̀ sí wípé gbogbo ohun tí wọ́n ń sọ fún àìrọ̀ òfúùtù fẹ́ẹ̀ tẹ́ ni ó ní àwọn tí wọ́n sọ fúnra wọn wípé àwọn ní egbé bẹ́ẹ̀ làwọn ní ọ̀fẹ́ àwọn sì ní ta àfi ìgbàbọn lọ́wọ́ òjò onírú àwọn èèyàn bẹ́ẹ̀ ó ní láti ìgbà tí kinní ti ṣẹlẹ̀ ó ní kò yẹ ká dúró de ìjọba bẹ́ẹ̀ ò bá gbàgbé láìpẹ́ yìí ni arákùnrin kan jáde lórí ìfọ̀rọ̀wérọ̀ kan wípé bí ìjọba bá lè fóun láǹfààní tí wọ́n sì sọ wípé nǹkan kan ò ní ṣe bí òun o wípé òun ó lọ jagun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ lòun sì mú àwọn ọmọ yìí wálé lóòyẹ̀ tí nǹkan kan ò sì ní ṣe wọ́n bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó náà ní Sunday Igboho sọ wípé bí ìjọba bá lè fóun lẹ́ àpúrúfà ìyẹn ni pé bí ìjọba bá lè lù lóǹtẹ̀ fóun kó lọ sínú igbó ọ̀hún kó lọ bá wọn jagun wípé òun sì máa wọn ọmọ òun wáyé láàyè gẹ́gẹ́ ó náà ni ẹni tí wọ́n ń pè ní bàbá tibẹ̀ tán sọ wípé kí gbogbo ọmọ lẹ́yìn Kristi kan lọ dira o kàn má rò pé orúkọ tó ń pè nìkan lè gbà wọ́n nírú àkókò tá a wà yìí arákùnrin kan tí gbogbo yẹn wọ́n ń pè ní bàbá confam òun náà lọ sọ wípé ó yẹ ẹ̀yin onígbàgbọ́ pátápátá ẹ lọ dira o wípé orúkọ Jésù nìkan ò lè gbà yín nínú eléyìí tá a dé yìí ó ní ètò àwọn baba ńlá baba wa òun náà ló lè kojú Boko Haram ọ̀yà olè Mósè wá sọ pé Boko Haram ti dé báyìí ọ̀yà gbogbo àwọn tí wọ́n ń lérí ńgbà náà tí wọ́n sọ pé ogun nìkan ló lè gbà wá òní ọ̀yà tí wọ́n bóde báyìí òní àbí láti ìgbà tí wọ́n ti kó àwọn ọmọ yìí wípé kí làwọn èèyàn wọ̀nyí ń wò tí wọ́n sì ń sọ wípé ohun kan ṣoṣo tó lè gbà wá nínú nǹkan tá a dé yìí òun náà ni ogun wà ní arákùnrin kan tó tiẹ̀ pera rẹ̀ ní ọba Solomoni wípé tó náà sọ pé má dira o ó lóun tó dira ó ní sì kò yẹ kó lọ mú àwọn ọmọ òun jáde ni ó láwọn tí wọ́n ń pè ní àwọn àgbàlagbà tí Yorùbá gbàgbọ́ pé àgbàlagbà ni wọ́n òní tó bá tiẹ̀ jáwọn náà sì kí ní òun àbámà ti yẹ ẹ̀yìn wọn lọ́gọ̀ọ́ ẹnu abájú wọn lọ́gbọ̀ ẹnu dáadáa wípé wọ́n ṣe òun ó ní ṣùgbọ́n ṣá ó ní gbogbo àwọn aláwọ̀ àti alágbára ilẹ̀ Yorùbá ó ní ẹnu lásán ni wọ́n ní gẹ́gẹ́ bí àjàkàrà wípé ó jẹ́ nǹkan tó dùn wọ́n wípé wọn ò tí ì gbókìní òun jáde látàárọ̀ ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí ìyáálé Mósè sọ mélòó lèmi ò wí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n gbìyànjú láti fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá níbi tí ìyáálé Mósè ti pé ọ̀pọ̀lọpọ̀ alágbára nílẹ̀ Yorùbá níjà tó wọ́n wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá bẹ́ẹ̀ jí lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwọn ń bẹ̀ yín nu ẹ bá wa tẹ̀ sójú ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ ẹ wá mú ìgbàgbé o láti jago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ọmọ àrùn ilé tí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ wo ẹja lọ gbọ́n tí ìyáálé Mósè sọ ọ̀rọ̀ jábọ́ pítípítí ọ̀rọ̀ jábọ́ lẹ́nu ìyáálé Mósè pàápàá fáwọn tó ń pèrè àwọn ló ń gbàgbọ́ tí wọ́n sì sọ wípé áfíríkà lọ dira lákòókò yìí ẹja gbọ́n tí ìyáálé Mósè sọ ẹyẹ sàtẹ subscribe button síbẹ̀ ẹja ṣíà ẹ kẹsì mọ́ gbàgbé láti ti àgbo pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọmọ àrùn ilé tí nígbàkúgbà tí àwọn ètò báyìí bá ti ń jábọ́ ìyẹn bí àpò ìrè ẹja ṣíà ẹ ẹja máa bí tó ń bọ̀. ìkọ̀nfàmù tiẹ̀ ti jáde láìpẹ́ yìí sìn ó ní kọ̀nfàmù babaláwo lòun òun ò ṣe oògùn lòun bá nínú ilé tòun o òògùn kí ló lóun jẹ́ tibẹ̀ tán àti kọ̀nfàmù àbí kí ló lóun jẹ́ bàbá yẹn ẹ̀yin méjèèjì kò sí àfẹ́ẹ̀rí lọ́wọ́ yín kò sí egbé tó lè gbé yín débi tí àwọn ọmọ yẹn wà látijọ́ yìí torí ẹ bọ́ síta ẹ wá máa mú oríṣiríṣi iṣẹ́ sílẹ̀ níbí ẹ ní kinní kan wà kò wá sí iṣẹ́ kankan lọ́wọ́ yín kò sí ohun tí gbogbo yín ẹlòmíì náà tún ló ń gba approval ṣé àkókò ilé èèyàn máa ń gba approval láti tú yàn lẹ̀ àkókò ilé èèyàn máa ń gba oníkálùkù òrojú aráyè ara rẹ̀ mọ́ lórílẹ̀‐èdè yìí ohun tó o bá ti mọ̀ lágbára báyìí ni o sà láti ṣe kí ni o láti fi secure ṣé bí n tẹ́ fẹ́ nìyẹn
kò nídìí pé ẹ gba àpúrúfà kẹtó lọ máa ṣẹ́gun, kò nídìí mọ́, ẹ wọgbó lọ, gbégbé ló fẹ́ gbé yín débẹ̀ o, bí àfẹ́ rí ni o, ohun tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ fi tú àwọn ọmọ yẹn sílẹ̀. Last week tí mo gbàdúrà, Olúwa sọ fún mi wípé Nàìjíríà ti ṣẹ̀ òun. Olúwa ní ìyà ẹ̀ṣẹ̀ Nàìjíríà ni Nàìjíríà ń jẹ. Olúwa ní ó ti ṣẹlẹ̀ rí. Nígbà tí mo parí write up yẹn, Olúwa lòun á tú àwọn ọmọ yìí sílẹ̀ o. Olúwa ní ṣùgbọ́n kí Nàìjíríà fúnra ẹ̀, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kí gbogbo wọn tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ látòrí pírẹ́sídẹ̀ǹtì, kí wọ́n kéde, kí gbogbo wọn wá òun, kí gbogbo wọn sọ̀mìtì ara wọn pé òun nìkan lọ́lọ́run, kò sí alágbára. Kàkà bẹ́ẹ̀ ṣe lẹ bọ́ síta o, ẹ lọ máa dira gbẹ́kúdè, gbẹ́kúmì, gbẹ́kúfò. Èmi ò rí gbogbo gbẹ́kúfò yín o, gbẹ́kúmì, gbẹ́kúdè tẹ́ ẹ gbédègbédè láti ọ̀sẹ̀ 4 báyìí. Ọmọ 48 wà lọ́wọ́ bandit o. Ṣé ẹ rántí wípé kì í ṣe skul kan ni wọ́n yà ń bẹ̀ yẹn, torí àwa kan skul kan la pè, skul méjì ni o. Báwọn ọmọ wẹ́wẹ́ yìí ṣe wà ń bẹ̀ ni àwọn àgbààgbà náà tún wà ń bẹ̀ o. Almost 40 ni wọ́n kó ní skul kan, almost 46 plus ni àwọn kan, ẹ ṣírò rẹ̀ ó di 80 plus ló wà lọ́wọ́ bandit. Ẹ̀yin onígbẹ́kúmì, àgbẹ́fò, gbẹ́kúdè, ẹ̀ẹ́dẹ̀ tí ìgbẹ́kúmì kẹ gbẹ́kúdè lọ́bẹ̀, àfẹ́rí ò tí gbé yín débẹ̀ láti lọ tú gbogbo àwọn ọmọ yẹn sílẹ̀. Mo béèrè, ṣùgbọ́n tó bá jẹ́ iṣẹ́ ibi lẹ fẹ́ ṣe nísìn, tó bá jẹ́ kẹfì àfẹ́rí yín kẹfì bá yí ènìyàn jẹ́, kó jẹ́ pé oògùn ìkà lẹ fẹ́ ṣe, kò ní ná yín ní nǹkan kan. Ìṣẹ́jú kan ẹ lè fi oògùn, ẹ lè fi ègbé yín, ẹ lè fi bá yí orílẹ̀-èdè, ẹ lè fi bá yí ọmọlàkejì jẹ́, ṣùgbọ́n ègbé àtúnṣe ò sí fún yín. Kò sí ègbé tó lè gbé yín, kò sí oògùn tó lè gùn yín, kò sí agbára tó lè mú yín kẹ́ tún nǹkan ṣe, àfi kẹ́ bà nǹkan jẹ́. Mo béèrè, orílẹ̀-èdè yìí ni mo ti mọ̀ pé èèyàn máa lérí oògùn tí kò lè ṣe nǹkan ayọ̀. Oògùn yìí ò lè ṣe nǹkan ayọ̀. Kẹ́ gbéra báyìí, kẹ́ di àjọ̀nú, kẹ́yìn náà parapọ̀ mọ́nú afẹ́fẹ́, kẹ́ lọ kó àwọn ọmọ yẹn gírì, kẹ́kàn kó wọn láti ibẹ̀, kẹ́kàn sọ wọ́n di ó di skul wọn. Ègbé yín tẹ́ ẹ máa ń polongo wípé ègbé wà, ègbé ò sí mọ́ ni. Ẹ̀yin babaláwo, mo béèrè, ń bo lẹ́wà, ebi ẹ ní Yorùbá yín o, orílẹ̀-èdè Yorùbá yín o, ègbé lẹ̀ ń lò, àbí ẹ láfọ̀ṣẹ́ lẹ̀ ń lò, ẹni má yẹ ń wà, ẹni káwọn ọmọ yín kọ́ mọ́ gba Jésù Kristi, kọ́kàn máa sín gbẹ́rẹ́ ni, ọbaṣà ti tọ́ lábàáyé, gbogbo ń tọ́ bá wí, gbẹ́rẹ́ wo ẹ lè bá gbẹ́rẹ́ sọ̀rọ̀ níbi tẹ́ wà, kẹ́kàn sọ̀rọ̀ wípé gbẹ́rẹ́ tààtà yìí ó yá, kẹ́kàn dẹ̀ fi báwọn báńdíìtì sọ̀rọ̀ kán tú gbogbo àwọn ọmọ yìí sílẹ̀. Shame on you, ojú tì yín o, kò tán, ojú tì yín o, ojú ti gbẹ́rẹ́ o, ojú ta wo pa, ojú ta gbé fò yín láti bí oṣù mélòó kan, bí ọ̀sẹ̀ mélòó kan báyìí, ọ̀sẹ̀ 3 weeks mà ti ń lọ o. Mo yí ẹ̀mí tó ti kú dànù lọ́wọ́ bandit. Àgbéfò yín a máa janu, kọ́ máa wọlé Yorùbá, oyin ló máa ta wọ́n pa. Tí ìrí oyin ìkan wọ́n gbé jáde wọ́n ní oyin ta wọ́n bẹ̀. Lè rán oyin láti jọ yìí, kẹ́ rán oyin, ta ló tún fẹ́ fún yín ní àṣẹ oyin? Ó dìgbà tẹ́ bá gbàṣẹ lọ́wọ́ ìjọba kẹ́yẹ tó lè rán oyin lọ bí tí àwọn ọmọ yìí wà. Agbára yín ò débẹ̀ wípé oyin lè ta bandit kó má ta àwọn ọmọ yìí. Lágbára débẹ̀. Kẹran oyin síbi tí àwọn ọmọ yìí wà, kóyin lọ́ọ́ ìbátan àwọn bandit yẹn, kẹ́dẹ̀ lè fọgbọ́n kó àwọn ọmọ yẹn wálé. Kò sí oyin tẹ́ ẹ lè rán lọ́bẹ̀, àfìgbà tẹ́ ẹ bá gbàṣẹ lọ́wọ́ president. Àbí? Ṣùgbọ́n ẹ mọ̀ bí wọ́n ṣe lè lo agbára láti gba ipò tí ò tọ́ sí yín. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè so oògùn láti ṣe oògùn owó. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè so oògùn láti ba yí ènìyàn jẹ́. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè so oògùn láti tú àwọn ọmọ yìí sílẹ̀. Olúwa sọ wípé orílẹ̀-èdè tí ò bá ti gbọ́ràn sí àṣẹ ń, òun máa rán àwọn ẹgbẹ́ kan sí wọn, a máa pa wọ́n. Ó ti gbogbo tó ń ṣẹlẹ̀ sí yìí kò jẹ́ tuntun o, àtòògùn àtẹ̀yìn tẹ́ ń ṣe kò ní ra gbá fún gbogbo yín. Can you imagine? Olúwa sọ wípé orílẹ̀-èdè tí ò bá ti gbọ́ràn sí àṣẹ ń, òun máa rán àwọn ẹgbẹ́ kan sí wọn, a máa pa wọ́n. Ó ti gbogbo tó ń ṣẹlẹ̀ sí yìí kò jẹ́ tuntun o, ó ti ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè kan, gbogbo rẹ̀ ló dẹ̀ ti wà nínú Bíbélì. Mo kọ́ sí pé ẹ̀yin ò gbé ṣe rí ẹ̀yin wòlíì ọmọ àlè tẹ́ ẹ pera yín ní wòlíì láì ṣe wòlíì. Confam tiẹ̀ ti jáde láìpẹ́ ìsìn, ó ní confam babaláwo lòun, òun ò ṣe oògùn lòun bá nínú ilé tòun o, oògùn lòun ṣe, ó lòun yá sọ wa wọ̀ ni. Ẹ má fi ojú wòlíì wo confam babaláwo ni. Sórí bàbá tibẹ̀ tán èmi mọ̀ pé babaláwo nìwọ náà. Ọkàn bọ́ síta sórí afẹ́fẹ́ wa máa mú rọ́lẹ̀ fún wa, confam babaláwo ni ẹ. Jàre ọ̀rọ̀ oògùn tó máa tú àwọn ọmọ yìí sílẹ̀ kó bá wa mú sílẹ̀ látijọ́ yìí. Ègbé tó lè gbé wọn, àwọn oògùn oríṣiríṣi tẹ́ mọ́ múlẹ̀ yẹn, kò sí eléyìí tẹ́ lè múlẹ̀ láti lọ tú àwọn ọmọ yẹn sílẹ̀. Bàbá tibẹ̀ tán
kò sí oògùn ẹgbẹ́ tí ẹ lè fi sílẹ̀ láti lọ tún wọn. shame on you. Bàbá ti bẹ̀ tán kò ní dá fún oògùn yín, ojú ti oògùn yín, gbogbo ẹ̀yin tẹ́ wá fún oògùn. Agbára kan wà, agbára Ọlọ́run máa ń pẹ́ kó tó jà, agbára èṣù lẹ lè fi ṣe. Kí lè sùn yín wá ń wò nísìnyí? Mo béèrè èṣù yín dà? Ẹ̀gbẹ́sù jáde sí ẹ̀bẹ̀sù mọ́ ni, ẹ̀bẹ̀sù lọ́wọ́ ẹ̀ náà àbí èṣù ti sùn ni? shame on you. Ojú ti gbogbo yín, ẹ bọ́ sórí afẹ́fẹ́ wá máa wí hàn mọ́ràn mọ́ jàgàjàgà nonsense speaking tí ò ṣe gbọ́. Àwọn tó sọrú ẹ̀ lánàá, àwọn kan náà wà wòlíì èké bíi tiyín ti wà lánàá tí wọ́n ti ṣerú ẹ̀. Ìparun ló gbẹ̀yìn gbogbo wọn. Ẹ rí bàṣẹ àwọn èèyàn, ẹ lọ máa bọ oògùn ni o, ẹ lọ dira, bó o dira ikú pa ẹ́, ẹ lóògùn tẹ́ fi máa tú àwọn ọmọ yìí sílẹ̀. Fáàmù á gbé gbogbo ẹ̀ síta báyìí, ilé oògùn rèé o. Bàbá kan fáàmù bọ́ta, kí ló ṣẹlẹ̀? Ó yẹ káwọn ọmọ yìí ti dé. Ẹ bá wọn gbogbo tẹ́ ẹ kó kọ́ra tẹ́ ẹ kó sínú ilé ó yá, ẹ lọ bá wa tú wọn sílẹ̀. Ṣùgbọ́n ẹ lè ṣiṣẹ́ ọ̀fà, ẹ lè mú oògùn ìka ṣe kán ní ẹjú ọ̀fà ní ìsìn. Ẹ̀yin ọmọ sẹ́ráfù kan tó jẹ́ wípé ẹ̀yin ẹlẹ́rìí dà, ẹ̀yin tẹ́ ń wọ́ṣìpù igi, ẹ ti ní ẹ̀rí yín náà, ohun gbogbo ló lè ṣe. Ń wọlé wà ẹ̀rí inú igi tẹ́ ń wọ́ṣìpù tẹ́ ń kó gilé kiri ayé mo lẹ gbé sí. Ẹ lọ bá wa bá igi yín sọ̀rọ̀ kó lọ bá wa tú àwọn ọmọ yìí sílẹ̀. Àwọn igi òsì tẹ́ ń gbé kiri yẹn, ẹ ti ní kò sóhun tẹ́ ẹ bá déwájú ẹ̀rí onígi yín tí ò ní dáhùn. Ó yà náà, ẹ lọ bá wa bá gi yẹn, ẹ bá gi sọ̀rọ̀, ẹ bá gi níbi tẹ́ ẹ gbé sí tó ti. Ìkan sọ fún mi pé ọ̀ká ẹ̀rí ń báyìí, ilé májẹ̀mú ó ń mí báyìí ni. Ẹ jọ ẹ lọ bá wa, mo rán yín iṣẹ́ sí ibi tó ti ń mí. Ẹ̀yin ẹlẹ́rìí, ẹ̀rí àgẹlú, ẹ̀rí àbárímù, ẹ̀rí gbogbo yín tápà, gbogbo bí tẹ́ ẹlẹ́rìí lọ tẹ́ ń ṣe fúnra yín, ẹ lọ dìde o. Àti ní ìdí iṣẹ́ yín sìn, ẹ̀rí yẹn afẹ́ kó jẹ sẹ́ǹsìn kí àwọn igi yín kó gbéra kó lọ bá wa tú àwọn ọmọ yẹn sílẹ̀. Mo díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú nǹkan mọ́kànmọ́ Kristi, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní Ọlọ́run míì kéékèèké yẹn, mo díẹ̀ gbogbo yín láàárọ̀ yìí lọ́sàn-án yìí. Ẹ bá wa parapọ̀, ẹ lọ tú àwọn ọmọ yẹn wá ní màá mọ̀ pé ẹ lágbára. Àfẹ́rí Yorùbá láti Ọ̀ọ̀ni, ọ̀dọ̀ bàbá Ọ̀ọ̀ni nílé Ifẹ̀, gbogbo àwọn sigidi àwọn oríṣiríṣi nǹkan tẹ́ ń bọ, torí ẹ padà síbẹ̀, ẹ ń bọ wọn, ẹ máa rántí wọn. Ó yẹ bá mi lọ síwájú wọn, bàbá kábíyèsí, gbogbo ẹ̀yin kábíyèsí, ẹ̀yin ládéládé ń bolẹ̀ wà. Ẹ bá wa padà síbi gbogbo ìṣẹ̀ṣe. Ó yá, ẹ ti ṣẹ̀ṣe làgbà àbí ẹ ti ní ntẹ́ wí ni o, ntẹ́ wí la mò ń bá yín ẹni ìṣẹ̀ṣe làgbà, ẹ lọ́lọ́run kì í ṣàgbà àbí ẹni ìṣẹ̀ṣe ni ẹ̀yin kan wà lórí afẹ́fẹ́. Àǹtí kan báyìí onírun báyìí tó ṣe dírẹ́dì, á ní àbọ̀rú àbọ̀yè o, àbọ̀yè bọ́ síṣẹ́ o, bọ́ síta báyìí o, ẹ bá wa mú àbọ̀rú àbọ̀yè yín kẹ bá wa lọ kó àwọn ọmọ yìí wá o. Síta wípé báńdíìtì ọwọ́ Ọlọ́run ló ti wá, kò ó sọwọ́ èèyàn. Ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ láti ya 2019 tí COVID-19 bẹ̀rẹ̀. Mo béèrè lọ́wọ́ bàbá mi kí la lè mọ èyí sí. Ó ní ìjọba Ọlọ́run ló dé, ó pariwo sí mi létí, ìjọba Ọlọ́run ló dé o. Ó ní bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dìde títí ìjọba mi yóò fi dé. Ó dẹ̀ dí etí yẹn pa. Láti 19 bá mi ka ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láti 19 sí òní báyìí. Ó mọ̀ pé onírúurú ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀, ìjọba rẹ̀ ló dé. Kò lè ṣàì má ṣẹlẹ̀. Ó ti wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tó bá gbé Bíbélì dání, ẹni tó bá jí ọmọ lẹ́yìn Kristi, wàá ti mọ ìṣẹ̀lẹ̀ yìí kò lè jẹ́ tuntun. Orílẹ̀-èdè tó bá ti kọ̀ tí ò gbọ́ràn sí àṣẹ Ọlọ́run tó ń fi ìyà jẹ ọmọ làkejì, orílẹ̀-èdè tí ò nífẹ̀ẹ́, orílẹ̀-èdè tó ń bọ òrìṣà, ó di dandan kan máa pa yín nípa ìyà. Ó di dandan. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Inú Bíbélì yìí láti kà á o. Orílẹ̀-èdè tó bá ti fi Ọlọ́run sílẹ̀ tó ń bọ òrìṣà, tẹ́ gbé òrìṣà ga ju Ọlọ́run lọ, tẹ́ ń wọ́ṣìpù oògùn, tẹ́ ní oògùn yẹn gangan, àwọn ère yẹn lẹ fẹ́ máa sìn. Wọ́n bọ́ ṣe máa rán ẹgbẹ́ yìí wá, ẹgbẹ́ ni wọ́n o. Ìgbà tí mo ka Bíbélì mo rí wípé ẹgbẹ́ ni wọ́n pè wọ́n. Ó ní màá gbé ẹgbẹ́ kan dìde, á bẹ̀rẹ̀ sí pa wọn, á pa ọmọ wọn, á pa ya wọn, á máa sun ilé wọn. Òun ló jẹ́ kí n mọ̀. Ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n bá tún wá fara ìwà òun ló wà nínú ìwé Kíróníkà yẹn. Ó ní bí àwọn orílẹ̀-èdè yìí tí a bá tún pe orúkọ mi mọ́, tí wọ́n bá rí ara wọn sílẹ̀, tán bá wá ojú mi, màá tún wá wo ilẹ̀ wọn sàn. Ṣé ti mọ̀ wípé kì í ṣe bí ọwọ́ ènìyàn, kò sọwọ́ èèyàn. Ó dìgbà tí gbogbo yín bá wá ojú Ọlọ́run kó lè wo ilẹ̀ yín sàn. Ó dìgbà tí Nàìjíríà bá padà sí ọ̀dọ̀ Ọlọ́run, tó o bá mọ̀ wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ Ọlọ́run nìkan ló wà. Ó dìgbà tí gbogbo yín bá ronú pìwàdà wípé ẹ jẹ́ ká gba Jésù Kristi gbọ́, ká yé sáré nǹkan, ẹ yé sáré ògùn kiri. Àwọn awolẹ̀ yín sàn o, wọ́n awolẹ̀ yín sàn o. Ṣé orí ògùn tí gbogbo yín wá padà sí yẹn, mo sọ ní last week pé òun gẹ́gẹ́lẹ́ fi ń rú Ọlọ́run sókè, ẹ̀ ń bi nínú, ẹ tó jẹ́ kí ìbínú Ọlọ́run máa rú sí. Àwọn kọ́kọ́ síta pé kì í ṣe Bíbélì ló lè gbà wá lákòókò yìí o, kì í ṣe Kùránì ló lè gbà yín o. Bíbélì ò lè gbà yín, Kùránì ò lè gbà yín, ṣùgbọ́n àdúrà ló lè gbà yín ní àkókò yìí o.
ṣẹgbọ́ bẹ́ẹ̀ bá lè ka bíbélì bẹ̀rẹ̀ níbikíbi tó bá wà képe ọlọ́run olúwa tọrọ mo tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ gbàdúrà la ẹnu rẹ gbòòrò báyìí àti pírẹsidẹǹtì àti gọ́vnà àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti kówó nàìjíríà mi ẹ̀yin tẹ́ ń pa ènìyàn torí pé ẹ fẹ́ joyè torí pé ẹ fẹ́ dupò torí pé ẹ fẹ́ di gọ́vnà ẹ fẹ́ di pírẹsidẹǹtì gbogbo ẹ̀mí tẹ́ ń pa yẹn ẹ̀mí yẹn ló ń gbẹ̀san báyìí ọlọ́run ń gbẹ̀san àkókò ẹ̀san lẹ́wà yìí ó kàn dùn mí nígbà tí mo ka bíbélì yẹn ó wá ní olódodo máa pín bẹ́ẹ̀ ibi tó ti dùn mí nìyẹn ó ní nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà orílẹ̀-èdè yẹn olódodo tó bá wà ń bẹ̀ á pín bẹ́ẹ̀ ibi tí ẹ̀rù ti bà mí nìyẹn òun la fi máa gbàdúrà olúwa má jẹ́ n pín nínú ìyà tó ń lọ yìí o àdúrà tá a fẹ́ gbà nìyẹn nígbà tó ti sàmì ẹ̀ṣẹ̀ yìí má jẹ́ n pín níbẹ̀ olúwa ṣààbò lórí mi ọba Solomon ń bọ̀ níwọ náà wà àfi ìgbà tí mo rí ẹ tó bẹ̀rẹ̀ sí ṣe fídíò ìjọba orílẹ̀-èdè yìí níwọ ọba Solomon kò sí egbé lọ́wọ́ ẹ mọ́ kò sí oògùn tó lè tú àwọn ọmọ yìí sílẹ̀ àbí o ò lè gbé torí àṣà tiẹ̀ gangan ni wípé bó o bá dira ikú pa ẹ́ ìdíra tẹ́ dira yẹn kò sí ìdíra wo lẹ fẹ́ dira kẹ́ ẹ lè lọ bá tú àwọn ọmọ yìí sílẹ̀ ẹ̀yin ò ní ìdíra tó tó ìdíra kẹ́ lọ fọ oògùn yín tú wọn sílẹ̀ níbi sanwó àṣẹ pé oògùn yín ò lágbára nìyẹn o a jẹ́ pé ojú ti oògùn tẹ́ lẹ́sìn gbogbo ẹ̀yin aláwo tẹ́ wà nílẹ̀ Yorùbá òtítọ́ ọ̀rọ̀ ṣẹ̀ dé lẹ́sìn torí ẹ ti ní kọ́mọ̀ sí Jésù o ẹlẹ́sìn àjòjì náà mú wá bá yín o Yorùbá yín wá dà báyìí kí ló wá ṣẹlẹ̀ sí ohun tẹ́ lẹ́sìn kò lè gbà yín mọ́ ni ṣé kò dẹ̀ lè gbà yín mọ́ kò lè gbà yín lọ́wọ́ bandit ni kò lè tú àwọn ọmọ yín sílẹ̀ ni àwọn egungun yín eléégún tẹ́ mọ́ ní o àwọn eégún o arọ́rùnbọ̀ ò lè tú àwọn bandit sílẹ̀ mọ́ ni mo béèrè mo díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní Yorùbá ológun torí ẹ ti ní ogun nìkan gbójúlé òòṣà ni ẹ máa sìn ìgúnnu ni ẹ máa bọ omi ẹ̀yin Ọlọ́ṣun dà Ọ̀ṣun ni ẹ máa bọ omi ni nbọ ni ẹ̀yin náà ń jókòó sí o oògùn àtọ̀ṣun àtomi olómi ò dẹ̀ lè lọ bandit kẹ́ lọ bá wa tún wọn sílẹ̀ mọ́ torí ẹ ti ní kí Jésù kó dákẹ́ oògùn yín ni kó máa rìn bàbá mi náà dẹ̀ ti fọwọ́ lé ó ní nígbà tí ìṣòro bá dé tẹ́ ẹ bá pé òun ò ní dáhùn títóbi rẹ o àràmọkà tí ń bọwọ́ ìjà lálá ó kọ́ síbẹ̀ torí àwọn ọmọ àlè kan ti ṣerú ẹ̀ lánàá gbogbo tó ń ṣẹlẹ̀ ń sìn ó ti wà rí àwọn kan ti ṣe bẹ́ẹ̀ rí àwọn kan ti ní kò sí ọlọ́run náà mọ́ níbo ọlọ́run wo ló máa wá gbà ọ́ Sinakerubu ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ ẹ̀yin náà rèé ó ṣẹ̀dé bá yín báyìí o ojú ti babaláwo ojú ti olóògùn Yorùbá adífálà abọrẹ̀ àgbáyé ẹ̀yin oṣó àjẹ́ ńbo lẹ́yìn wà nísìnyí kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ lè fàjẹ́ lọ bá wa tú àwọn ọmọ yìí sílẹ̀ ẹ̀yin àjẹ́dà ẹ̀yin oṣódà ẹ̀yin èmèrèdà ẹ̀yin awọpa lọ́ọ̀jì dà ẹ gbà mí mo rò bẹ́ẹ̀ lẹ́ àbí kí la fẹ́ ṣe ẹni kan má sí Jésù kan kúrò nínú Jésù kan wá jọyìn agbára tiyín ẹni ẹ̀yin la lágbára tẹ́ ẹ lè sọ wọ́n dolówó ṣọ́ owó nìkan lẹ lè sọ yàn dà owó tẹ́ máa gbẹ̀jẹ́ àbí ẹ lè rí agbára tó lè tú báńdíìtì tó lè tú àwọn ọmọ yìí sílẹ̀ lọ́wọ́ báńdíìtì mo béèrè ni o torí gbogbo yín lẹ́lẹ́ agbára wà lọ́wọ́ yín ẹ̀yin ni Ọlọ́run kó agbára ayé lé lọ́wọ́ ó yá agbára ayé tó wà lọ́wọ́ yín dà ẹ lọ bá wa tú àwọn ọmọ yìí sílẹ̀ ó ti ń pẹ́ jù ń bẹ̀ yẹn ẹ fi títà ẹ̀yin náà ó yá náà ẹ ṣe bí ọmọ kọ́ nígbà tí wọ́n sọ fún Mósè lọ́jọ́ kìíní àná kó gbé ọ̀pá rẹ̀ lélẹ̀ àwọn ará Íjíbítì náà gbé ọ̀pá wọn láwọn ní àlùpàídà àwa náà lọ́lọ́run tiwa ó yá ẹ ti sọ fún wa nílẹ̀ Yorùbá pé ẹ̀yin náà lọ́lọ́run ti yín ẹ láwọn bàbá yín ẹ láwọn òrìṣà yín ó yá ẹ̀yin náà gbé òòṣà yín lẹ̀ ẹ ti ní Kìrìsìtẹ́nì kó panu ẹ̀ mọ́ ẹ ti ní Kìrìsìtẹ́nì bàbílíkà ìwé ìtàn ní Bíbélì ẹ ní kò ní nǹkan kan ṣe lọ́dọ̀ tiyín ẹ ó yá náà ọfà yín dà júfù yín dà gbẹ́kúmì gbẹ́kúfẹ̀ yín dà oṣù àtàláwọ̀ padà ń bolẹ̀ jòkó sí ọmọ yín ti wà níbẹ̀ yẹn láti bíi 3 weeks egbé ògbé ẹ lè lo egbé àfẹ́ ẹ̀rí tẹ máa ń lò nú afẹ́fẹ́ dà ń bọ́ ní gbogbo ẹ wà ẹ kó síta náà afẹ́ rí o ẹ lọ bá wa tú àwọn ọmọ wa sílẹ̀ o nígbà bá ti rí tẹ́ ẹ lo egbé yín mo ti sọ̀rọ̀ lónìí ẹ bá ń pín fídíò yìí o ẹ pín fún gbogbo wọn o àwọn olóòṣà kan fi òòṣà yan gan tí wọn jẹ́ kí gbogbo yín mọ̀nà Kristi mọ́ ẹ dí ẹ̀ wọn wípé kán lọ bá wa lo egbé àṣẹ àmọ́ ń wo fíìmù àbí àwọn onífíìmù tiẹ̀ máa ń parọ́ mọ́ yín ni ó dàbí àwọn onífíìmù máa ń parọ́ mọ́ yín gbogbo egbé inú fíìmù yẹn kò rí àwọn ọmọ kúkú mọ̀ pé fíìmù tìrìkì ni ṣùgbọ́n wọ́n ti ní ohun tó ń ṣẹlẹ̀ làwọn fi ń ṣe fíìmù o ohun tó ń ṣẹlẹ̀ ni egbé yín dà kákan rí ìjì kákan débẹ̀ ìwì àbí gbogbo yín sílẹ̀ sáà wo Yẹnúsì ẹ̀ṣẹ́ àrí tútí Yẹnúsì bó ṣe ń gba àbí náà àwọn egbé yẹn dà egbé inú afẹ́fẹ́ dà
ẹ lọ bẹ̀ o kí wàláì kí alẹ́ òní ó tó lẹ́ tí ẹ bá lọ fi ẹgbẹ́ yín tú àwọn ọmọ yẹn sílẹ̀ a jẹ́ pé gbogbo wa abẹ́ ọwọ́ Jésù láwa o ẹ jẹ́ kí gbogbo yín padà ẹ jẹ́ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ torí gbogbo yín lẹ máa bọ́ síta tẹ́ ẹ máa para a máa wàásù ìrere Jésù wípé Jésù nìkan lọ̀nà òtítọ́ àti ìyè Ọlọ́run nìkan ni ọwọ́ gbogbo agbára wà lágbára kan wà lọ́wọ́ tí yín wọ́n kéwì àtegbò báyìí wọ́n kàn sọ kalẹ̀ sẹ́yìn lórí ni ewé tẹ́ bá ti mú bí ìgbà tó jẹ́ wípé Ọlọ́run yẹn dá ẹ̀yin yàtọ̀ sọ́tọ̀ kò fún àwa léwé ẹ ti ní àwọn bàbá yín sìgìdì yẹn ni wọ́n gbójúlé òun náà fi ṣiṣẹ́ ńgbà yẹn ó yàdà àwọn ẹlẹ́jí gbogbo sìgìdì yín dìde o ẹ jí gbogbo wọn dìde ẹ lọ sí ojúbọ Ògèdèngbé Agbógungbòrò nílẹ̀ Ìjẹ̀ṣà ẹ lọ mi kẹ́kẹ́ ó ti nígbà tí ogun bá dé gbogbo yín ẹ lọ mi kẹ́kẹ́ yẹn kán bẹ̀rẹ̀ sí jà gbogbo àwọn ológun tó ti kú òrìṣà tó ti kú ẹ lọ jí wọn ẹ padà sójúbọ gbogbo wọn o kán lọ bá wa tú tí wọn bá lọ tú àwọn ọmọ yìí sílẹ̀ a jẹ́ pé ilẹ̀ Yorùbá nọ́nsẹ̀nsì lẹ gbé dání nìyẹn o a jẹ́ pé Jésù ń ju gbogbo yín lọ o a jẹ́ pé Jésù ń ju oògùn òṣìṣẹ́ ẹlẹ́yìn wọ́ṣìpù lọ nìyẹn o a jẹ́ pé Ọlọ́run balẹ̀ ohun gbogbo nìyẹn o a jẹ́ pé ojú ti ògùn yín o ojú ti babaláwo yín o tí àwọn ọmọ yìí ò bá wálé ní ọ̀sẹ̀ yìí a jẹ́ pé ojú ti gbogbo yín a jẹ́ pé kò sí nǹkan kan ẹnu lẹ́nu bíi jàkàrà ẹnu lẹ́ni ègbé èmi náà gbégbé mo farabalẹ̀ wo pé ó yẹ kégbé àbí Yorùbá lòun lé gbé náà ègbé wà àbí ègbé ò sí mọ́ ìfúnpá wà nàbí ẹnìkan ìbàǹtẹ́ ń bọ̀ ní gbogbo ẹ̀ wà torí ohun tẹ́ máa ń mú wá nìyẹn ẹ máa kà fún wa bí ìgbà tí iye yìí kan ẹ lọ bá yín ládéládé ẹ lọ síbi ojúbọ yín o ẹ rán wọn jáde àwọn ọmọ yìí ti ń pẹ́ jù torí tó bá jẹ́ wípé ní tòótọ́ àbọrúbọ yẹn yín ṣiṣẹ́ ó yẹ káwọn ọmọ yìí ti dé o kò tiẹ̀ yẹ kí ogun yà èmi tiẹ̀ ti fọkàn balẹ̀ pé níbo Yorùbá báńdíìtì kẹ̀ níbi tí Yorùbá ti máa sọ fún wa wípé o lè báyìí àwọn ṣe nǹkan kan sílé wọn o lè dẹ̀ ń gbélé ó ń kó ta ó ń gbélé ó ń gbé ta ibẹ̀ ni wọ́n ká wọn mọ́ ṣé ẹ̀yin oògùn yẹn ti tán ni oògùn tẹ́ máa ń sọ fún wa wípé níbo láyé ìgbà kan oògùn olè kì í jà kí ló ṣẹlẹ̀ ó yẹ kẹ́ ti ṣe sí gbogbo ìlú Yorùbá náà gbogbo pé kí oògùn kí àwọn báńdíìtì má lè wọlé sílẹ̀ Yorùbá ó yẹ kẹ́ ti ṣe gbogbo yẹn kò tiẹ̀ yẹ kí wọ́n ráyè wọ Yorùbá rárá ìgbẹ́ la mọ̀ pé a ní ìfọ̀kànbá àwa Yorùbá ní agbára tó ju ti Jésù lọ o ó yá o ẹ bọ́ta o ẹ bọ́ta lẹ́rọ̀ o àìbọ́ta lẹ́rọ̀ ogun ni o a jẹ́ pé gbogbo ẹ̀yin wòlíì Báálì ẹ̀yin àfáà Báálì ẹ̀yin ọmọ ìmáàmù ńbọ̀lẹ́wà ẹ̀yin onítìrà ẹ̀yin oríṣiríṣi tìrà ló kún ọwọ́ yín ẹ̀yin onítùràrí ìsọnu oríṣiríṣi tùràrí oríṣiríṣi tẹ̀síbíhù ẹ̀yin ẹ máa ń ka yàsín kí ló dé yàsín yín ò lọ sórí àwọn eléyìí yàsín ò pa wọ́n ẹ jẹ́ kí gbogbo yín lọ sinmi agbájá nonsense speaking ẹ máa fọ́tá lórí irọ́ ẹ gbójúlé tí ò lè sọ̀rọ̀ Jésù Kristi fi ó rúbọ ó ní nánà Kristẹni nìkan ni ó wá ráyé padà kò ráyé àpọn padà ó tán o ìjì ti bẹ̀rẹ̀ sí jà yín o ó sọ nínú Bíbélì ó ní nígbà tẹ́ bá pè ó ní mi ò ní dáhùn ní àkókò ìpọ́njú yín torí ẹ wá mi ṣé ẹ wá Ọlọ́run gbogbo èyí tá a sì ń rí ọpẹ́lọpẹ́ àdúrà àwọn àyànfẹ́ àti àwọn àyànfẹ́ tó wà nísàlẹ̀ ọpẹ́lọpẹ́ àdúrà tó sì ń gbà wá ẹ̀yin á máa fọ́nu tá ẹ máa fọ́nu fò lórí irọ́ ẹni elégbé ẹjọ́ o gbogbo alágbára ilẹ̀ Yorùbá ẹ dìde o àkókò yìí báyìí kó ní kálukú dìde mo fẹ́ ẹ ṣe bí alágbára àwa tó dẹ̀ jẹ́ Jésù Kristi wa la gbójúlé àwa tó jẹ́ pé ọ̀nà rẹ̀ la fẹ́ tọ̀ àwa tó jẹ́ Bíbélì yìí ṣe iyebíye lójú tàwa àwa tó jẹ́ pé ogun ayérayé tán gbélé àwa lọ́wọ́ rèé ẹ jẹ́ káwa náà dìde bó tilẹ̀ jẹ́ pé Jésù tiwa Ọlọ́run tiwa ti ní nígbà ìṣòro wọn gbogbo ẹni tí ò bá ti sin òun tí ìṣòro bá ti wá dé bá wọn òun ò ní gbọ́ngbà tẹ́ bá pè ó jẹ́ kó yí àwa ó dẹ̀ ti sọ fáwa ó ní ẹni tó jókòó níbi kọ̀kọ̀ gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè àwa tá a bá ti wà ní abẹ́ ìkọ̀kọ̀ rẹ̀ wò ó ní kìkì ojú wa làwọn ò fi máa rí búburú kan ò ní ṣubú lù wá ogun tiwa nìyẹn àwọn ò ní nípìn nínú bí búburú kò ní ṣubú lù wá ṣùgbọ́n tá a bá ní kò kàn wá gbogbo wa là ń sunkún mò ń sunkún inú mi ò ọgbẹ́ ọkàn ojoojúmọ́ wà nínú mi ó di àìsàn torí bàdìsẹ́ bí bá tún ṣe rí fídíò míì máa bú sẹ́kún ni mo ti sunkún darí láàárọ̀ yìí òjò yìí náà tún wá ń rọ̀rọ̀rọ̀ kí láìsọ oúnjẹ àwọn ọmọ yẹn mi ìrò mọ́ máa ń fún wọn lóúnjẹ màmá onímàmá tó sanra gbẹ́gbẹ́gbẹ́ ó ti gbẹ tán mẹ́ ẹ̀yin káwálẹ̀ lágbára ẹ bọ́ sórí afẹ́fẹ́ bí agbára yín ó lè jí òkú dìde òkú nìkan ló lè jí ni kò lè mú báńdíìtì ṣé kò lè mú báńdíìtì
sọ́kù yín ò lè mú báńdíìtì ẹ̀yin tẹ́ mẹ́rí kọ́tẹ́wé ń jẹ́ ẹ̀yin tẹ́ morúkọ tí egbò ń jẹ́ dà ẹ̀yin àjẹ́ ló tiẹ̀ wá le jù mọ́rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà kó gbogbo ilé ayé ilé lọ́wọ́ ń bọ́ lẹ́wà àwọn ìyá yín lóru yẹn ẹ bá wa fi tú àwọn ọmọ yìí sílẹ̀ náà bó bá tiẹ̀ jẹ́ yìí lẹ ṣiṣẹ́ yẹn sìn àwọn àyìnyín o àpẹ àwọn ìyá àwọn ló ṣiṣẹ́ yìí o àwọn agbóríyìn fún yín pé Ọlọ́run náà ló ti fún yín lágbára débẹ̀ àwọn ọmọ yìí ti ń pẹ́ jù ń bẹ̀ náà ṣé agbára yín ò débẹ̀ ni àbẹ́ẹ̀ rí wípé wọ́n ti kó àwọn ọmọ yín láti ọ̀sẹ̀ mélòó kan ń bọ́ lẹ́wà gbogbo ẹni bá mọ̀ kóun ní agbára kan ní ìsìn òun lè sọ òkè dilẹ̀ òun lè mú kí òfurufú kó jábọ́ òun lè mú kí òun ràn ẹ̀yin tẹ́ mọ́ mú òjò ń bó lẹ́wà ẹ̀yin tó ẹjẹ́ tí ó jẹ́ pé tó bá ṣe nǹkan bí ẹjọ́ kújò máa rọ̀ pamọ́ agbára yín dà kí ló dé ṣagbára yóò dùn kò lè mú báńdíìtì ni ẹ lè pòórá mọ́nú afẹ́fẹ́ kẹ lọ tú wọn lẹ̀ ni ṣá ègbé ò ti tán nílẹ̀ Yorùbá ni ègbé ìyẹn ti ẹ̀dá ẹ̀yin Ìlọrin ìlú tó jìnnà síná tó sún máa lùján náà ìlú Ìlọrin kìí ṣe ìlú fìtínà fa kí ló ṣẹlẹ̀ tí fìtínà fi wọbẹ̀ ẹ̀yin Ìlọrin ẹ̀yin ni wọ́n ní àyàn àfà ẹ̀yin kan wà níbẹ̀ tó jẹ́ ẹ̀rí oòrùn fìtínà ìlú tó jìnnà síná ni yín kí ló wá ṣẹlẹ̀ tí bandit tó bẹ̀rẹ̀ sí kó yín tẹ́ bẹ̀rẹ̀ sí sáyé láyé lò mo bèrè níbo ni iṣẹ́ òun yín wà níbo ni ẹ̀yin bàbá àfà wà ìlú tó jìnnà síná ti dìlú bandit o ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́ kí gbogbo yín forí balẹ̀ fún Jésù Kristi ẹ jẹ́ kí gbogbo yín padà kẹ́ lọ wá Ọlọ́run ẹni tí ò tí ì ní Kristi nínú yín kó lọ jẹ́wọ́ rẹ̀ ní Olúwa àti Olùgbàlà ẹ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ewé yín yẹn ẹ mọ̀ wípé Ọlọ́run ló dá mo sọ fún yín wípé ohun tí Ọlọ́run bá fẹ́ kí ewé ṣe ló máa ṣe kò sí bí ènìyàn ṣe lè mọ̀ ju bàbá ẹ lọ Ọlọ́run dá yín ẹ̀yin sọ wípé ẹ mọ̀ jù lọ ẹ̀rù yín ló bà mí jù ẹ̀rù yín bà mí gan nígbà tí mo dá nǹkan kí ẹni tí mo dá kó tún máa sọ fún mi wípé mo mọ̀ jù wọ́ bàbá mi lọ mo lágbára jù ọ́ lọ ṣé ọmọ lè sọ fún ẹni tó mọ̀ wípé báwo ló ṣe mọ̀ mí bí ẹ̀yin ti sọ fún Ọlọ́run wípé báwo ló ṣe mọ̀ mí àwọn bàbá yín kan náà ti ṣe lánàá wọ́n parun ni o kí Nàìjíríà má bàa parun ẹ korúkọ mi tí o ìyáálé Mósè lèmi ń jẹ́ kí ẹ má bàa parun ẹ lọ wá ojú Ọlọ́run ẹ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ òun ni Ọlọ́run sọ fún mi ó ní kí gbogbo wa padà kó ní kálukú kí gba onífá oníṣègùn awopa ìwọlé àgbéfò àmúbọ àtúká ẹ lọ jùúlẹ̀ kí gbogbo yín sóbà síwájú òun kí gbogbo yín rí ara yín sílẹ̀ wípé ẹ̀dá máa ń kankan kí gbogbo alágbára ayé yín kẹ́ sọ̀rẹ́ndà wípé gbogbo agbára láyé àti lọ́run ó wà níkàáwọ́ rẹ̀ òun ló balẹ̀ egbò òun ló morúkọ rẹ̀ òun ló lè mọ̀gbà tó máa ṣiṣẹ́ tó máa jẹ́ ó ní èmi ni mo dá ibi èmi ni mo dá ìmọ́lẹ̀ àti ire àti ibi èmi ni mo dá òkùnkùn èmi ni mo dá ire ó ní gbogbo wọn ti ọ̀dọ̀ mi wá ẹ̀yin ẹ wá gbé òkùnkùn ga ju Ọlọ́run lọ àbí ẹni tó dá yín nìyẹn o ẹ wá gbé òkùnkùn yín ga jù lọ àwọn wàásù ìrere ẹni kàn mọ́ gbà wá sún o dírá o ẹ lọ dírá gbogbo dídíra yín o ẹ lọ bá fi tú àwọn ọmọ yẹn sílẹ̀ God bless you Daddy Adébáyọ̀ ẹ̀yin pásítọ̀ èké ń bolẹ́wà ẹ̀yin aláwọ̀rọ̀ ọ̀sán gangan wọ́n sì àti bá yín sáwọ́rò ẹ̀yin ẹlẹ́lẹ́dẹ̀ màlúù odidi màlúù náà ní ẹ̀rì mọ́ ṣọ́ọ̀ṣì gbogbo ìdí tó bá ti ń jáde mẹ́ èrò ní làwọn àjọ ẹ̀ẹ̀bẹ̀ wọn pé agbára yẹn kan bá yín ṣe fáwọn báńdíìtì ni ṣé alágbára wọn ń ṣerú agbára bẹ́ẹ̀ ni ẹ̀yin pásítọ̀ ẹ̀jẹ̀ ènìyàn lẹ́mu agbára yín tó ń sọ jẹ́ ẹ̀ lè bá wa tó àwọn ọlọ́mọ sílẹ̀ Ọlọ́run á bi gbogbo yín léèrè á bi yín gbogbo èyí tí ìwọ́dì mú ni dìímú ṣinṣin ìwé Míkà ó ní a ti fi hàn ìwọ ọmọ ènìyàn ohun tí ó dára ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ̀ dìímú o ṣe oríwọ tó wà nínú Kristi má jẹ́ kí bandit gba Kristi sọnù lọ́wọ́ ẹ o bí kú bá dé jẹ́ a máa bá tiwa lọ wọ́n ti sọ bẹ́ẹ̀ o ìwé Jòhánù 16 àbí 17 ó ní àwọn kan wà wọ́n máa yọ yín nínú sinagogu ó ní wọ́n á rò bá wọn ṣiṣẹ́ fún Olúwa wọ́n ṣiṣẹ́ o tó bá jẹ́ ó ti sọ wípé wọ́n á máa yọ kìrìsìtẹ́nì tó bá yá wọ́n á máa pa kìrìsìtẹ́nì àbí o ti gbọ́ tẹ́lẹ̀ ni bíbọ̀ Jésù ti dé ni ṣẹlẹ̀ ayé ló fẹ́ kú sí tán ni kò sẹ́ni tó máa kú sílé ayé tẹ́lẹ̀ ikú kan ló máa ń pààyàn bọ̀ má jẹ́ kí Jésù yẹn bọ́ lọ́wọ́ ẹ o má ṣẹ̀ Jésù o torí báńdíìtì má ṣẹ̀ Jésù o ìwọ dìímú ṣinṣin jẹ́ ká jọ dìímú jẹ́ ká máa sọ́nà àkókò láti máa sọ́nà láwa yìí Olúwa ṣáà kà mí yẹ ilé ayé yìí kì í ṣe lé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àwa náà jà ní o àsáré wa náà jà ní má jẹ́ kí Kristi bọ́ lọ́wọ́ ẹ o
ẹ̀yin elégbò eléwé ọmọ ẹnì sọ sí ọ̀dọ̀ bandit o ẹ má tiẹ̀ lọ torí ohun tí mo máa ń gbọ́ lẹ́nu ẹ̀yin Yorùbá ni pé kò nídìí pa lọ físíkà ẹ má lọ físíkà ègbé tẹ máa ń pariwo pé ègbé wà yẹn ni mo fẹ́ kẹ́ lò ègbé tí ẹ máa ń sọ pé àbí ẹnìkan bọ́ síta ní tí o bá ń lọ tó o bá fẹ́ rí ásídẹ́ǹtì tí ásídẹ́ǹtì bá ṣẹlẹ̀ báyìí ègbé kan máa gbé ẹ kó nu mọ́tò yẹn ni kí ló ṣẹlẹ̀ ègbé òun dà ó yẹ kẹ́ lè ṣe gbé yẹn kẹ́ lọ sọ́dọ̀ àwọn ọmọ yìí wọ́n ti kó wọn báyìí o àfẹ́ẹ̀rí ló yẹ kẹ́ lò àfẹ́ẹ̀rí tí ojú àwọn bandit ò ní rí yín ẹ̀ẹ́dẹ̀ kó wọn àbí ṣé kò sí agbára bẹ́ẹ̀ ní Yorùbá ni ajẹ́ pé ọwọ́ Jésù nìkan lágbára bẹ́ẹ̀ wà èyà èmi ò mọ̀ pé ọwọ́ bàbá mi lágbára bẹ́ẹ̀ wà oh God ṣé oríwọ̀ tá à ń bá wí nísìn ìwọ tí bàbá ń bá wí ó ní ẹni tí bàbá bá wí tó bá warùn òkè á parun lójijì ẹni tí Ọlọ́run bá ti ń bá wí ẹni tí bàbá bá ti ń bá wí tó bá ti pa warùn kì tẹ́ ẹ warùn kì ẹ máa parun ìparun ẹ̀rí wípé olódodo àti èyí tí ìṣe olódodo àtẹlẹ́ṣẹ̀ gbogbo wọn ń jìyà nísìn síbẹ̀síbẹ̀ ẹ̀ tí ìrònú pín wàdà ẹ̀ tí ìgbà wípé ọwọ́ Ọlọ́run ẹ̀ tí ìgbà wípé kẹ́ sọ̀rẹ́ndà kẹ́ gbàdúrà níṣẹ́jú kan ibi tẹ́ ṣe máa rágbára lẹ̀ ń wá kiri bẹ́ẹ̀ ṣe máa ní agbára àgbéfò agbára awọ́pa lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣe máa kíjú yín bá agbára ẹ̀yin pásọ̀ kan bọ́sà ọmọ ìjọ mi tí ò bá dira ọmọ ìjọ mi bàbá kan báyìí ọmọ ìjọ mi tí ò bá dira máa ń lé kó ṣọ́ọ̀ṣì yìí ojú dídira yín dà ẹ lọ bá wa fi tú àwọn ọmọ yìí sílẹ̀ náà ẹni tó ṣe agbára fún yín ṣé kò lè gbé tó lè fi bá wa tú àwọn ọmọ yìí sílẹ̀ ni mo béèrè ìgbà tí wọ́n kó àwọn ọmọ yìí tí mo rí pé ìsàlẹ̀ ni Ọ̀yọ́ Ìbàdàn kẹ̀ láwọn ológun tó kún Ìbàdàn àwọn ológun yìí tẹ́ pọ̀ ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo ológun Ìbàdàn dà àbẹ́yìn náà tọrọ approval ni bàbá àgbo ní ìdí approval o ègbé ni ẹ lò kò ní ìdí pé ẹ ń gbà approval kẹ́ tó lo ègbé ẹ lo ègbé kẹ́ lọ kó wọn wá ẹ bá kó wọn dé kẹ́ wá sọ̀kalẹ̀ pé mo lo ègbé mo lọ kó wọn wá everybody ló máa bọ yín everybody èmi fúnra mi máa gún yán wá láti Èkó máa wá gún fún yín Ìbàdàn bẹ́ẹ̀ nítorí pé ègbé yín yẹn màá mọ̀ pé ó rí ìlú ègbé tí èèyàn bá ní ohun tí o bá ní tí ó bá di ọjọ́ ogun ó yẹ kó lè prove ẹ̀ wípé mo ní kíní àló ń ṣiṣẹ́ ogun láwa yìí àkókò ogun ó yẹ kẹ́ lè lò pé yes ẹ confam ẹ àní confam owó jiná kì í ṣe àwọn tí ò exist mọ́ tẹ́ máa gbé lárugẹ ẹni tó bá mọ̀ wípé òun ní ègbé lákòókò yìí mo fẹ́ kó fi ègbé yẹn lọ sílé bandit kó lọ kó àwọn ọmọ yìí wá àwọn ọmọ yìí ni o gbogbo ọmọ 48 tó wà lọ́wọ́ bandit yẹn ẹ lọ bá wa fẹ́ gbé tú wọn wá o ẹ kó wọn sí ìlú wọn báyìí ẹ sọ̀kalẹ̀ ńbẹ̀ fíìmù kan wà tí wọ́n ṣe láìpẹ́ yìí kí ló lò jẹ́ Kọ́lé Oṣó gbogbo àwọn ègbé tí Kọ́lé Oṣó ń lò yẹn ṣe bí n tó rí ni àbí ó rí ní Kọ́lé Oṣó ṣe ń lò nínú fíìmù wípé n tó rí ni pé original ni ó ní ó yá dìmọ́ mi wọ́n dẹ̀ dìmọ́ wọ́n dẹ̀ fò kí ló ṣẹlẹ̀ ẹ̀yin bàbá tẹ́ lè ṣe nǹkan yẹn dà Kọ́lé Oṣó bó ló wà agbára yẹn wá lọ bá wa fi kó bandit àwọn ọmọ yìí wá lọ́wọ́ bandit o ṣe bí wọ́n kàn máa dìmọ́ ẹni dìmọ́ mi o ẹ̀yin aláwo wọ́n kàn ó yẹ ẹ̀yin ọmọ dìmọ́ mi dẹ̀ sọ̀kalẹ̀ ó di wọ̀ ó di Ìlọrin àbíbo nílùú wọn dẹ̀ kó wọn síbẹ̀ sọ́wọ́ ìyá wọn oníkùlùkù alọ́wọ́ máa mọ́ wọn yes màá mọ̀ pé ègbé wà èmi fúnra mi á gbàgbọ́ nínú ègbé èmi fúnra mi á gbàgbọ́ nínú àgbéfò yín màá mọ̀ pé Ọlọ́run náà ló kírètì ẹ̀yin náà síbẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá rí eléyìí ṣe tí ẹ bá lọ tọ́pọ̀ orí burúkú kan sí èrè kan tẹ́ ẹ bá lọ ń da nǹkan kan sí kinní kan wípé oúnjẹ tí àwọn ọmọ yìí kú síbi ibẹ̀ yẹn a máa sọ̀kò pa gbogbo yín gbẹ̀yìn ni o Ọlọ́run Mósè ń gbọ́ wọ́n máa sọ̀kò pa yín ni torí ẹ̀yin lẹ bá yé àwọn ọmọ yìí jẹ́ tí ẹ̀jẹ̀ kan mójúbọ Ọlọ́run tí àwọn ọmọ yìí bá lè kú síbi tí wọ́n wà yẹn tẹ́ ẹ̀ lọ fi ègbé yín tú wọn sílẹ̀ ègbé tẹ́ lẹ́ gbójúlé òrìṣà tẹ́ gbójúlé tẹ́ ẹ tako sí ẹ máa rántí wọn lọ́dọọdún ẹ̀yin Ọlọ́ṣun Òṣogbo ńbọ̀lẹ́wà Ọ̀ṣun Òṣogbo ẹ lọ bọ́ lọ́ṣun pé kó lọ tú ègbé Ọlọ́ṣun dà kó lọ tú àwọn ọmọ yẹn sílẹ̀ torí ń tẹ́ ẹ máa ń bọ lọ́dọọdún mo rò bí ohun tó ń jẹ́ fún yín ni ohun tó bá ń jẹ́ fún èèyàn lọ́dọọdún ohun tí èèyàn bá ń bọ tó ń jẹ́ òun nìyẹn máa ń rántí ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ kò tiẹ̀ yẹ kí bandit kankan ráyè nílẹ̀ Yorùbá torí ẹ confam lójú ara yín pé olóògùn ní oògùn náà fi ṣẹ̀dálẹ̀ yín o wọ́n yọ yín sọ́tọ̀ báyìí oògùn inú àárọ̀ ni lẹ́yìn àárọ̀ ni gíjàgíjà èèrà kan ò lè rìn yín ẹ̀yìn lóògùn ẹ jọ o ẹ bọ́ta lẹ́rọ̀ ẹ fi oògùn yín kẹ́ lọ bá wa fi kó àwọn ọmọ yìí wá o torí ibi tí mo dó sí nìyẹn o oògùn yín ni ẹ lọ báyìí ẹ lọ fi kó wọn wá màá gbàgbọ́ nínú yín pé agbára wà lọ́wọ́ ẹ̀yin náà dàsọ̀ ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ tí àwọn bandit bá lè pa àwọn ọmọ yẹn a jẹ́ pé nọ́tí òfo ọjọ́ kejì ọjà nìyí o kọ̀ǹfàmù ti bẹ̀ tán
gbogbo agbára tẹ́lẹ̀ níyẹn ìwé ẹ̀yin oní 7 book of Moses ẹ̀yin tẹ́ máa ń kọ̀mándì ẹ̀yin oní kọ̀mándì tóun ẹnì sọ sí ọ̀dọ̀ bandit o ẹ lọ kó àwọn ọmọ yìí wá o gbogbo ẹ̀yin alágbára tẹ́ sáà ní agbára kan wà lẹ́yìn Ọlọ́run tẹ́ ní agbára kan jẹ́jẹ́ wí àtẹ̀yìn agbára kan wà lẹ́yìn Kristi ẹ jọ̀ọ́ o ẹ parapọ̀ ẹ lọ ṣe meeting ẹni ìyáálé Mósè díẹ̀ gbogbo yín ẹ lọ kó àwọn ọmọ yìí wá fún wa tẹ́ ẹ bá ti kó wọn wá èmi fúnra mi màá yìn yín o màá mọ̀ pé ẹ ní agbára mo fi Ọlọ́run bẹ̀ yín ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé kò ságbára nílẹ̀ Yorùbá mọ́ o a jẹ́ pé irọ́ ni gbogbo yín pa o a jẹ́ pé Ọlọ́run nìkan lọ́lọ́run yóò máa jẹ́ a jẹ́ pé Jésù nìkan ni kẹfà yé yín fún o òun ló lè wọlé yín sàn o ẹ̀yin aláyàjọ́ ẹ̀yin o tẹ́ máa ń pe àyájọ́ oríṣiríṣi àyájọ́ ẹ bọ́ta o àkókò ìjà kọ́ la wà yìí o kì í ṣàkókò ìjà kì í ṣàkókò ẹ máa jara ẹ parapọ̀ àti àwọn ìyá àti àwọn àǹtí àti bọ̀ọ̀dá ẹ parapọ̀ lákòókò yìí ẹ lọ bá wa egbé dẹ̀ ní kẹlò torí bẹ́ẹ̀ bá lọ físíkà àwọn bandit máa wéṣẹ̀ mi yín o ṣùgbọ́n egbé yín ní kẹlò ẹ má ní ìyáálé Mósè egbé ni ẹ lò egbé yín ni ẹ lò ẹni tó máa ń gbé yín fò lóru yẹn àwọn àdó tẹ máa ń mì lóru tẹ fi máa ń fò yẹn ẹ fò ẹ lọ fi kó ẹ̀yin ìyá àgbà ń bolẹ̀ wà ẹ ti ní ìyá àgbà ló kọ yín o ẹ̀yin ẹlẹ́yìn lẹ́ mu mílìkì láì lu kí ló wá ṣẹlẹ̀ ẹ lọ mu mílìkì àwọn ọmọ yín wá fún wa kẹ bá wa kó wọn wá o ẹ kó wọn wá lẹ́rọ̀ o ẹ̀yin ìyá ẹ dìde o àìjẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé kò sí ìyá kankan mọ́ o a jẹ́ pé gbogbo sápá ti mú ìyá o a jẹ́ pé gbogbo wa pátá kò ságbára kankan àfi ọwọ́ Ọlọ́run nìkan lágbára wà o àfi ọwọ́ Jésù Kristi lágbára wà o bẹ́yìn ìyá ò bá lè kó àwọn ọmọ yìí oṣó ayé ìwò ẹ̀ lọ́ọ̀dì awopa babaláwo oníṣègùn olómi ọ̀ṣun gbogbo ohun tẹ́lẹ̀ nínú Yorùbá yẹn tí ẹ̀ bá lè lọ tú àwọn ọmọ yìí sílẹ̀ a jẹ́ pé kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ o èmi ìyáálé Mósè Orímọládé a jẹ́ pé kò sun tó ń jẹ́ oògùn ẹ̀ ń dànù fún wa ni o a ní ẹ̀ka bíbélì ẹni novel ni ẹni bíbélì novel ní létí yín kò lè ṣe nǹkan kan ó yà ẹnì sọ sílé bandit kẹ lọ bá tú wọn sílẹ̀ gbogbo abiyamọ jẹ́ àgbàdua ẹ kó àwọn ilé ìkú o torí mo rí yín pé ẹ̀ńdòórùn palẹ̀ Yorùbá ẹ̀yin ilẹ̀ ń fìyà jẹ wá nílẹ̀ Yorùbá ẹ̀yin ológun ẹ̀yin tẹ́ gbójúlé gbẹ̀tugbẹ̀tu ẹ̀yin sọ́jà kò sí nǹkan kan tẹ́ máa pariwo pé ní agbára kan ẹ̀yin ilẹ̀ ń fìyà jẹ wá gbàdúrà gbogbo àwọn ọmọ tó wà lọ́wọ́ bá kọ́lọ́run jọ̀ọ́ fúnra rẹ̀ kó kàn dáríjì wá a ti ṣẹ̀ àdúrà tá a fẹ́ gbà pé Ọlọ́run àánú ló kù àwa bí ẹlẹ́ṣẹ̀ bàbá mi ẹ kàn dáríjì oníkálùkù kó lọ gbà nínú ilé ẹ̀ tó o bá ti ń gbàdúrà láàárọ̀ lọ́sàn-án gbàdúrà wípé Olúwa Nàìjíríà ti ṣẹ̀ Olúwa dáríjì bàbá president Tinubu ẹ wá ojú Olúwa kẹ́ lọ dọ̀bálẹ̀ ẹ dọ̀bálẹ̀ kẹ́ tú ara yín sí òwò wípé mi ò jábá nǹkan kan Olúwa dáríjì mi dáríjì ilẹ̀ mi mo ti ṣẹ̀ ọ́ Olúwa dáríjì ẹ̀yin rẹ́ẹ̀pù president whatever ibi ẹ̀yin ọlọ́pàá ibikíbi ẹ̀yin ṣọ́ọ̀ṣì ẹ̀yin oníṣọ́ọ̀ṣì gbogbo wa pátá kó ní kálukú lọ dọ̀bálẹ̀ ká máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì wa wó ilẹ̀ wa sàn láì jẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní o torí ìyẹ̀ṣẹ̀ Nàìjíríà ní Nàìjíríà bẹ́ẹ̀ sí jẹ́ o ṣùgbọ́n ìwà àtẹ̀mí tá a jẹ́ àyànfẹ́ a ò ní nípìn bẹ̀ ọmọ wa ò ní nípìn bẹ̀ ìran wa ò ní nípìn bẹ̀ kìkì ojú wa báyìí làwọn òfin máa rí búburú kò ní ṣubú lù wá ẹ̀yin alágbára ẹ padà sílé alágbára ẹ padà sọ́dọ̀ alágbára yín tó ń gùn yín ẹ lọ tú àwọn ọmọ yìí sílẹ̀ yóò dára fún wa ire o mo rí yín ná mi ìka bíbélì gan lónìí àka bíbélì tó bá di tọ́ọ̀sì àwọn ka bíbélì sọ ẹ ti rí àwọn alágbára tí wọ́n náà làwọn lágbára yẹn ẹ go ẹ lọ ok ó ti dà a máa ka bíbélì bàbá mi ní ká ka bíbélì torí mo ti fẹ́ máa bá tètè mi lọ torí àwọn alágbára yìí wọ́n ti láwọn lágbára ó ti dà bàbá mi ti ní ká ka bíbélì ẹjá lọ ẹ̀yin alágbára mo ti dí ẹ̀yin o ẹ lọ ègbé àfọ̀ṣẹ oríṣiríṣi lẹ́lẹ́ ní nílẹ̀ Yorùbá ẹ̀ ń sọ síbẹ̀ o ẹ lọ bá wa fi tú wọn sílẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé Jésù Kristi lálágbára o a jẹ́ pé òun Ọlọ́run nìkan lọ́ba àwọn bá o a jẹ́ pé ojú ti gbogbo agbára yín o torí mo ń pariwo Jésù ní kí gbogbo yín wá sọ́dọ̀ mi ó ní gbogbo ẹ̀yin tí a di ẹrù wíwo lórí ó ní ẹ gbà àjàgà mi sí ọrùn yín torí ẹrù mi fúyẹ́ o ẹlẹ́gbà ẹni rárá ẹ lóògùn torí oògùn yín ẹni tẹ́ gbójúlé tó ju kí Jésù Kristi lọ oògùn yín lè gbà yín ẹ jọ̀ọ́
ògùn yín yẹn afẹ́kẹ́ lọ ń sìn kẹ́ lọ kó àwọn ọmọ yẹn wá fún wa àìjẹ́ bẹ́ẹ̀ ayé gbogbo yín olóògùn yín ò ní dá kọ̀ọ̀kan o tẹ́ ẹ̀ bá lọ tú gbogbo àwọn ọmọ yìí sílẹ̀ kò ní dáa fún gbogbo ẹ̀yin olóògùn tẹ́ ẹ máa ń pariwo lórí afẹ́fẹ́ yìí nìyẹn o èpè lẹ́gbà tẹ́ ẹ̀ bá lọ tú gbogbo àwọn ọmọ yìí sílẹ̀ o a jẹ́ pé irọ́ funfun lẹ̀ ń ṣe irọ́ ti ba ayé yín jẹ́ ẹ̀yin lágbára ẹ lágbára níwájú bàbá yín ẹ lágbára níwájú ọlọ́run alààyè ẹ máa yangàn irọ́ ẹ mọ̀ wípé ohun tí ọlọ́run bá fẹ́ kẹ́ ẹ rí ṣe lẹ máa rí ṣe ẹ tí gbàgbọ́ débẹ̀ ẹ mọ̀ wípé ohun tí ó bá sọ wípé mo fẹ́ kẹ́ ẹ ṣe lẹ́ṣe ẹ mọ̀ wípé sàtánì bó ṣe ló ń burú ní ìran rẹ̀ ohun tí ọlọ́run bá fún sàtánì ṣe ló máa ṣe tí ọlọ́run ò bá fẹ́ fún ṣe kò ní jẹ́ kó rí ṣe ẹ̀ka bíbélì wípé ọlọ́run ló gbé agbára fún àwọn ìyá àgbà tí wọ́n ń pè ní àwọn àjẹ́ ọlọ́run ló gbé agbára fún wọn láti fi wọ́n ṣe pàṣán fún gbogbo ọmọ aláìgbọràn tí ọlọ́run ò bá fẹ́ kán rí ṣe kò sí babalẹ̀ tó lè ṣe nínú wọn ẹ wá máa gbéraga níwájú ọba dẹ́dà bandit lásán dé ẹ lè gbé ẹni tó gbé yín fò yẹn ò lè gbé yín fò kẹlẹ kó àwọn ọmọ wa ọlọ́run fi títóbi rẹ̀ hàn yín wípé kẹ wo bí mo ṣe tóbi tó ẹ wo agbára tí mo ní wípé èmi ni mo yọ̀ǹda rẹ̀ fún yín wọ́n ní ẹ wá Jésù Kristi ẹ gba Kristi gbọ́ ẹ lẹ́rọ ẹ lágbára ojú ti agbára gbogbo yín láti 2 weeks ago 3 weeks now ojú tì yín ó ti gbogbo ohun tẹ́ gbójúlé a ti wà ní 26 ìwé ìsíkẹ́ 26 la dé ṣí bíbélì ẹ kò sálágbára mọ́ o àfiwọ́ kò sálágbára mọ́ o àfiwọ́ Jésù Kristi o kò sálágbára mọ́ o àfiwọ́ ọba àwọn ọba kò sálágbára mọ́ o àfiwọ́ ta ló ń jájá níwájú akúnyányán ọlọ́run sọ̀rọ̀ ìwọ ló láìdíà ọba àwọn ọba ń kutú ọwọ́ rẹ̀ ìwọ ló lágbára àti sányán ìwọ ló ní gbẹ́kúmì níwájú ẹni tó lè gbé ẹ̀fọ́ tó lè ní kí ẹ̀mí sá lọ lẹ́nu ẹ̀ níṣẹ́jú kan ẹ máa pariwo ẹni rọ o ẹ dira o ojú ti gbogbo ẹ̀yin tẹ̀ ń dira ẹ̀rọ ògùn kẹtùyàn lẹ̀ ẹ̀rọ ògùn ìdira nonsense. Íjíbítì gbéraga lánàá òun lágbára o agbára ni o ṣé o ti gbọ́ ohun tí Ọlọ́run wí òun á fi wọ́n fún ìjẹ òun á sọ wọ́n di ahoro wàá lè mọ̀ wípé èmi ni Ọlọ́run Nàìjíríà bẹ́yìn náà ò bá gba Ọlọ́run gbọ́ tẹ́ ẹ̀ wá ojú Ọlọ́run ẹ̀ ní dahoro àdúrà ni màá gbà fún wa 29 ládé o ẹ ṣí 29 ẹ jọ 29 ládé 29 mo ṣàmọ̀ pé tírè àti kájà tírè o ó yá ẹja lọ 29 ìwé ìsíkẹ́ 29 ládé ní ọdún kẹwàá ní oṣù kẹwàá ní ọjọ́ 12 oṣù ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé ọmọ ènìyàn kọ ojú rẹ sí Fáráò ọba Íjíbítì sì sọ tẹ́lẹ̀ sí i àti sí gbogbo Íjíbítì sọ̀rọ̀ kí o sì wí pé báyìí ni Olúwa Ọlọ́run wí kíyèsí èmi ò dojúkọ Fáráò ọba Íjíbítì dragoni ńlá tí ó dùbúlẹ̀ ní àárín àwọn odò rẹ̀ èyí tí ó ti wí pé ti èmi ni odò mi èmi ni ó sì ti wá fún ara mi praise the Lord ṣé ti rí Íjíbítì náà ti ṣe bẹ́ẹ̀ lánàá ó wa odò olóòlò ní odò ó ń gbéraga níwájú Ọlọ́run lòun ò dojúkọ orílẹ̀-èdè tó bá ti gbéraga ẹ̀yin Nàìjíríà orílẹ̀-èdè tó bá ti gbéraga sí Ọlọ́run máa dojúkọ ó bẹ́tà kí gbogbo yín lọ sọ gbogbo agbára yín gbogbo ìgbéraga yín gbogbo ògùn rọ́tẹ̀lẹ́ gbójúlé ẹ lọ jùlẹ̀ praise the Lord ẹ̀ǹtó ṣùgbọ́n èmi ò fi ìwọ̀ mi kọ ní ẹ̀rẹ̀kẹ́ tí ó ti gbọ́ èmi ò sì jẹ́ kí ẹja odò rẹ̀ kí ó lẹ̀ mọ́ ìpẹ́ rẹ̀ èmi ò sì mú ọ kúrò ní àárín odò rẹ̀ àti gbogbo ẹja odò rẹ̀ yóò sì lẹ̀ mọ́ ìpẹ́ rẹ̀ èmi ò sì sọ ọ́ nù sí aginjù ìwọ àti àwọn ẹja odò rẹ̀ ìwọ ò sì ṣubú ní gbangba oko a kì yóò sì kó ọjọ́ bẹ́ẹ̀ ni a kì yóò sì sà ọ́ jọ èmi ti fi ọ́ ṣe oúnjẹ fún àwọn ẹranko ìgbẹ́ àti fún àwọn ẹyẹ ojú ọ̀run gbogbo àwọn olùgbé Íjíbítì yóò sì mọ̀ pé èmi ni Olúwa ṣó o gbọ́ nítorí wọ́n ti jẹ́ ọ̀pá ìyè fún ilé Ísírẹ́lì nígbà tí wọ́n dì ọ́ lọ́wọ́ mú ìwọ ò fọ́ ó sì ya gbogbo èjìká wọn nígbà tí wọ́n sì ti ara tì ọ́ ìwọ ò ṣẹ́ ó sì mú gbogbo ẹgbẹ́ wọn gbọ́n nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí kíyèsí èmi ò mú idà kan wá sórí rẹ tí yóò ké ènìyàn àti ẹranko kúrò nínú rẹ̀ ṣé o ti gbọ́ àsọtẹ́lẹ̀ Íjíbítì túpẹ̀ ó lóun máa mú idà kan wá ó máa ké ẹranko àti ènìyàn àti kíni o kúrò nínú rẹ̀ ṣé o ti mọ̀ wípé àwọn ìlú kan náà ti ṣẹ̀ sí Ọlọ́run tọ́lọ́run ti parun bẹ́ẹ̀ rí ilẹ̀ Íjíbítì yóò sì di aginjù yóò sì di ahoro wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa nítorí ó ti wí pé odò náà tèmi ni èmi ni ó ti wá nítorí náà kíyèsí èmi ò dojúkọ mo sì dojúkọ odò rẹ èmi ò sì sọ ilẹ̀ Íjíbítì di ahoro pátápátá
láti Magidoni lọ dé Sine àti títí dé ẹkùn Ethiopia. Ẹsẹ̀ ènìyàn kì yóò kọjá ní àárín rẹ, bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ẹrankẹ́ran kì yóò kọjá ní àárín rẹ, bẹ́ẹ̀ ni a kì yóò tẹ̀ ọ́ dó ní 40 ọdún. Ṣé o ti gbọ́? 40 years. Òní sẹ́nì kankan ń bẹ̀. Orílẹ̀-èdè tó bá ti gbéraga sí Ọlọ́run, tó bá ti lóun mọ̀ ju Ọlọ́run lọ, ó máa ń padà di ahoro ni. Ẹ lọ wá ojú Ọlọ́run. Ó sì ṣe ní ọdún 27 ní oṣù kínní, ní ọjọ́ kínní oṣù, ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, Nebukadnesari ọba Bábílónì mú kí ogun rẹ̀ sí ìrú ńlá sí Tírè, gbogbo orípa àti gbogbo èjìká bó. Síbẹ̀síbẹ̀ òun àti àwọn ogun rẹ̀ kò rí owó ọ̀yàbà láti Tírè fún irú tí ó ti sìn. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ò fi ilẹ̀ Íjíbítì fún Nebukadnesari ọba Bábílónì, yóò sì kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ àti ìkógun rẹ̀ àti ìjẹ rẹ̀, yóò sì jẹ́ owó ọ̀yà fún àwọn ogun rẹ̀. Ǹjẹ́ o ti gbọ́? Oh God, ọwọ́ Ọlọ́run ló ti wá. Ìjọ ẹni wọn bá ti ní kó ṣe tó, Yorùbá Ìjẹ̀ṣà ẹni wọn ní ó ṣe tó lóhùn ó ṣe tó, á pàpà ṣe tó tòótó. Gbọ́ o, mo ti fi ilẹ̀ Íjíbítì fún irú tí ó sìn nítorí tí wọ́n ṣiṣẹ́ fún mi ni Olúwa Ọlọ́run wí. Ṣé o rí wípé Ọlọ́run ló yan Nebukadnesari àti kà á? Ògbọ́n bí Olúwa ní ó ṣiṣẹ́ fún un, màá jẹ́ kó lọ kó ìlú kan á jẹ́ èrè fún òun ní tiẹ̀. Kábíyèsí o bàbá mi. Ní ọjọ́ náà ni èmi ò mú kí ìwọ Ísírẹ́lì rú jáde, èmi ò sì fún ọ ní ìsinu ní àárín wọn, wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa. Títóbi rí Ọlọ́run. A ti wà ní 30 o, ìwé ìsíkẹ́ 30 ládé yìí. Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, sọ tẹ́lẹ̀ kí o sì wí, báyìí ni Olúwa Ọlọ́run wí, ẹ wú, ẹ gbé fún ọjọ́ náà, nítorí ọjọ́ náà súnmọ́ tòsí. Ṣé o ti gbọ́? Àní ọjọ́ Olúwa súnmọ́ tòsí, ọjọ́ ìkúùkù ni, yóò sì jẹ́ àkókò tí àwọn kèfèrí idà yóò sì wá sórí Íjíbítì, ìrora ńlá yóò wá ní Ethiopia, nígbàtí àwọn tí apá yóò ṣubú ní Íjíbítì, wọn ò sì mú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ lọ kúrò, ìpínlẹ̀ rẹ yóò sì wó lulẹ̀. Ṣé ti gbọ́? Íjíbítì ti gbéraga bíi Nàìjíríà yìí rí o. Kí ló ṣẹlẹ̀? Wọ́n wó wọn lulẹ̀. Ọlọ́run ló ń fẹ́ fìyà 40 ọdún jẹ wọ́n. Só yẹ kí ìyà 40 ọdún wá jẹ wá ní Nàìjíríà báyìí? Àbí ká tètè lọ máa tọrọ fún dáríjì ẹ̀ṣẹ̀? Gbọ́ o, Ethiopia àti Libya àti Lydia àti gbogbo àwọn olùrànlọ́wọ́ àti Kúbù àti àwọn ènìyàn ilẹ̀ tí ó múlẹ̀ yóò sì ti ipa idà ṣubú pẹ̀lú wọn. Báyìí ni Olúwa wí, àwọn pẹ̀lú wọn ò gbé Íjíbítì ró yóò sì ṣubú. Àwọn pẹ̀lú tí wọ́n gbé Íjíbítì ró yóò ṣubú, àti ìgbéraga agbára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti Migidoli lọ dé Sine, ni wọn ò sì ti ipa idà ṣubú nínú rẹ̀, ni Olúwa Ọlọ́run wí. Àwọn kan ti gbéraga bíi Nàìjíríà yìí o, wọ́n ṣubú gbẹ̀yìn ni o. Àwọn tó ń fi oògùn lérí, ṣé ẹ ti rántí wípé alùpàídà ló kúnlẹ̀ Íjíbítì? Bí Mósè ṣe ń ṣe agbára tọ́lọ́run fún àwọn náà, ní kí ni àwa gan alágbára làwa náà o. Wọ́n ṣubú gbẹ̀yìn ni o. Nàìjíríà ò ní ṣubú o, padà báyìí kó lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Èmi ò sì sọ ilẹ̀ Íjíbítì di ahoro ní àárín àwọn ilẹ̀ tí ó di ahoro, àti ìlú rẹ̀ yóò sì di ahoro ní àárín àwọn ìlú tí ó di ahoro ní 40 ọdún. Èmi ò sì tú àwọn èmi ò sì tú àwọn ará Íjíbítì ká sáàárín gbogbo orílẹ̀-èdè, èmi ò sì tú wọn ká sáàárín gbogbo ilẹ̀. Báyìí ni Olúwa Ọlọ́run wí, lẹ́yìn 40 ọdún ni èmi ò kó àwọn ará Íjíbítì jọ láti ọ̀dọ̀ àwọn ènìyàn níbi tí a ti tú wọn ká sí. Praise the Lord. Ọlọ́run fẹ́ fi ìyà 40 ọdún jẹ wọ́n, kán tú wọn ká, torí pé wọ́n ṣe kíni? Wọn ò gbọ́ràn. Wọ́n láwọn lágbára, wọ́n láwọn làwọn ní odò, àwọn làwọn lómi. Bẹ́yìn náà ṣe ń gbéraga bí nìyẹn o. Ẹ̀yin lẹ̀yin léwé, ẹ̀yin lẹ̀yin lè gbò, ẹ mọ orúkọ tẹ́wé ń jẹ́ o, ẹ mọ orúkọ tí kinní kan jẹ́ o. Bí ohun tí wọ́n sọ nígbà yẹn náà nìyẹn o. Èmi ò sì tún mú ìgbèkùn Íjíbítì padà bọ̀, èmi ò sì mú wọn padà sí ilẹ̀ Pátrọ́sì, sí ilẹ̀ ìbí wọn. Wọn ò sì wà níbẹ̀ bí ìjọba tí a rẹ̀ sílẹ̀. Ṣé o ti gbọ́? Wọ́n á dàbí ìjọba tá a rẹ̀ sílẹ̀ ní after 40 years. Òun á mú Íjíbítì á sì kó wọn jọ, á wá dàbí ìjọba tí a rẹ̀ lẹ̀, bí ìlú tí ò lágbára mọ́. Yóò sì jẹ́ ìjọba tí a rẹ̀ lẹ̀ jù nínú àwọn ìjọba, bẹ́ẹ̀ ni kì yóò sì gbé ara rẹ̀ ga mọ́ sórí àwọn orílẹ̀-èdè, nítorí èmi ò dí wọn kù tí wọn kì yóò fi ṣe olórí àwọn orílẹ̀-èdè mọ́. So ti gbọ́? Kì yóò sì jẹ́ ìgbẹ́kẹ̀lé fún ilẹ̀ Ísírẹ́lì mọ́, tí ó mú àìṣedéédé wọn wá sí ìrántí nígbà tí wọ́n bá
nígbà tí wọn ò bá wò wọ́n ṣùgbọ́n wọn ò mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run. Praise the Lord. Gbogbo Nàìjíríà tẹ́ ẹ̀ bá fẹ́ di ahoro, tẹ́ ẹ̀ bá fẹ́ kí báńdíìtì kó yín tán, ẹ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kí gbogbo wa lọ wá ojú Ọlọ́run. Ìdáríjì nìkan ni o, ẹ gbà àwẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. A ti ṣẹ̀, Olúwa dáríjì wa. Èmi ò sì gbé iná kalẹ̀ ní Íjíbítì, Síìnì yóò sì ní ìrora ńlá. Mo wí lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, gbogbo ogun ìrora, gbogbo ogun ikú, Ọlọ́run yóò bá wa dáwọ́ ẹ̀ dúró lórílẹ̀‐èdè wa. Olúwa fàánú dáríjì wá, ẹ fàánú dáríjì wá lórílẹ̀‐èdè yìí o, a ti ṣẹ̀yìn, ẹ wo ilẹ̀ wa sàn. Èmi ò sì gbé iná kalẹ̀ ní Íjíbítì, Síìnì yóò sì ní ìrora, èmi ò sì faná òya pẹ́rẹpẹ̀rẹ. Nófì yóò sì ní ìpọ́njú lójoojúmọ́. Lórúkọ Jésù Kristi, inú oṣù tuntun lèmi àti ẹ wà yìí, oṣù kẹfà, Ọlọ́run yóò faná òya pẹ́rẹpẹ̀rẹ nínú ayé wa. Gbogbo ogun ikú, ogun wàhálà, ogun ìdààmú, Ọlọ́run yóò dáwọ́ ẹ̀ dúró. Ogun bandit, Ọlọ́run yóò dáwọ́ ẹ̀ dúró. Gbogbo ẹ̀ṣẹ̀ wa, Ọlọ́run yóò dáríjì wá lórúkọ Jésù Kristi. Gbọ́ o, èmi ò sì fa ìrunú mi sórí Síìnì. Nófì yóò sì ní ìpọ́njú lójoojúmọ́. Gbogbo ogun ìpọ́njú nínú ayé mi àti ẹ lóṣù yìí, Ọlọ́run bà á jẹ́ lórúkọ Jésù Kristi. A ò ní rí ìpọ́njú, ogun ìpọ́njú ojoojúmọ́ kò ní wọlé mi àti ẹ. Ẹ ti gbọ́, ìlú kan nìyẹn o. Nígbà tí ìlú kan bá ń rí ìpọ́njú lójoojúmọ́, báwo lẹ ṣe rò bí ìlú yẹn ṣe máa rí? Ṣé o ti rí wípé Íjíbítì ti ṣẹ̀? Ó ti ṣe bẹ́ẹ̀ rí. Nàìjíríà, ẹ má ṣerú ẹ lọ wá Ọlọ́run o. Èmi ò sì tú àwọn ará Íjíbítì ká sáàárín àwọn orílẹ̀-èdè, èmi ò sì tú wọn ká sáàárín ilẹ̀, èmi ò sì mú apá ọba Bábílónì le, èmi ò sì fi idà mi sí ọwọ́ rẹ̀, ṣùgbọ́n èmi ò sí apá Fáráò, yóò sì máa kérora níwájú rẹ̀ bí ìkérora ọkùnrin tí a sá ní àsápa. Ọlọ́run nìyẹn o. Ṣé o ti rí? Ó lóun máa fi idà sọ́wọ́ ẹnìkan, òun máa rẹ ẹnìkan sílẹ̀, òun ní ọ̀pá kan jí kan. Bó ti rí, Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi ò mú apá èmi ò sì tú àwọn ará Íjíbítì ká, ọkọ mi, sáré Íjíbítì ká sáàárín àwọn orílẹ̀-èdè, èmi ò sì tú wọn ká sáàárín àwọn ilẹ̀, wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa. Ṣẹ́wọ̀n náà ti wá mọ̀ wípé Ọlọ́run lọ́lọ́run yóò mọ jẹ́ báyìí, bí orin àǹtí mi, Ọlọ́run ni ó máa jẹ́, Ọlọ́run ni ó máa jẹ́, lónìí lánàá lọ́la o, àti títí ayérayé, Ọlọ́run ni ó máa jẹ́. Ṣé ẹ ti gbà wípé Ọlọ́run nìkan ló lágbára? Nàìjíríà, ọmọ Yorùbá, ẹgbẹ́júléwé, ìgbéraga ẹ̀yin ọmọ Yorùbá yìí ti ẹ̀ pọ̀, ìgbéraga yín pọ̀. Ògùn wà o, ògùn máa ń gùn yín ni, ògùn wà o, ògùn náà gbélẹ̀ fún yín o, ògùn ni o, ògùn ni o, amorúkọ ewé o, amorúkọ egbò o, kiri kan ni o, àfọ̀ṣẹ́ o, àgbémì o, àgbéfò o, àgbédè o, owó ló wà báyìí. Oh God, àṣẹ Ọlọ́run lágbára ju gbogbo yìí lọ. Ẹ̀yin ọmọ Yorùbá, àṣẹ Ọlọ́run ní agbára ju àgbéfò, àgbémì, gbékúrò, gbékúdè, nonsense. Íjíbítì ṣe jù yín lọ. Ẹja lọ. Wọn ò sì di ahoro ní àárín àwọn ilẹ̀ tí ó dúró, tí ó di ahoro. Ìlú rẹ yóò sì wà ní àárín àwọn ìlú tí ó di ahoro. Wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa. Nígbà tí mo bá gbé iná kalẹ̀ ní àárín Íjíbítì, tí gbogbo wọn olùrànlọ́wọ́ rẹ bá parun. Ní ọjọ́ náà ni òǹṣẹ́ yóò lọ láti ọ̀dọ̀ mi nínú ọkọ̀ láti dẹ́rùbà Ethiopia tí ó wà ní àlàáfíà. Ìrora yóò wá sórí àwọn gẹ́gẹ́ bí ní ọjọ́ Egypt. Kíyèsí, ó dé. Ibi ò ní dé bá ọ, kò ní dé bá mi lórúkọ Jésù Kristi. Ìdààmú wàhálà a ò ní nípìn bẹ́ẹ̀. Báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi ò sì ṣe kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn Egypt kí ó ti pa ọwọ́ Nebukadnesari ọba Bábílónì dínkù. Ó ti gbọ́, Ọlọ́run ló pe jẹ́jẹ́ ni Nebukadnesari dúró. Ọlọ́run rí wípé àwọn ọmọ Ísírẹ́lì ṣẹ̀, ó wá fẹ́ fìyà jẹ wọ́n. Ó ní màá rán Nebukadnesari jáde kó lọ bá mi máa pa wọ́n run. Òun fẹ́ kó lọ dín wọn kù torí pé wọn ò gbọ́ràn. Ẹni tí ò bá ti gbọ́ràn ó máa ń dínkù ni o. Ẹni tí ò bá ti gbọ́ràn oníṣẹ́ ikú náà máa ń rán sí i. Ọlọ́run ló máa ń fìyà jẹrú wọn. Gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ọlọ́run nìkan ló ní agbára láyé àti lọ́run. Má gbéraga níwájú Ọlọ́run kó lágbára kan. Praise the Lord. Àti gbọ́ òun àti ènìyàn rẹ̀ pẹ̀lú rẹ̀, ẹ̀rù àwọn orílẹ̀-èdè ni a ó mú wá pa ilẹ̀ náà run. Wọn ó sì fa idà wọn yọ sí Íjíbítì, wọn ó sì fi àwọn tí a pa kún ilẹ̀ náà. Èmi ò mú gbogbo odò wọn gbẹ, èmi ò sì ta ilẹ̀ náà sí ọwọ́ àwọn ará ènìyàn búburú. Ṣé o ti gbọ́?
oh God, èmi ò sì ti pa ọwọ́ àwọn àlejò sọ ilẹ̀ wọn di ahoro àti eékún rẹ̀, èmi Olúwa ni ó sọ ọ́. Báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi ò sì pa àwọn òrìṣà run pẹ̀lú. Ṣé o gbọ́? Ẹ̀yin olórìṣà Nàìjíríà, ẹ̀yin onígi, olómi, ọlọ́sùn, ṣé o gbọ́ ohun tí Ọlọ́run wí bí? Báyìí ni Ọlọ́run wí o, èmi ò pa àwọn òrìṣà run pẹ̀lú, èmi ò sì jẹ́ kí ère wọn tán nínú òfì. Màá jẹ́ kí ère wọn tán nínú òfì. Àwọn ère tẹ́yìn ń gbé kalẹ̀ ní Nàìjíríà lónìí o, pàápàá ilẹ̀ Yorùbá yìí, ère wà o. Ẹ gbé sìgìdì, ẹ máa bomi sí, ẹ máa bomi rín. Ìsìgìdì tí Ọlọ́run ti mú kúrò, ẹ tún lọ máa wú wọn sókè, ẹ lọ tapo sórí wọn. Ẹ mú Ọlọ́run jowú lójoojúmọ́, inú bí Ọlọ́run. Ìyẹ̀sẹ̀ yín lẹ wá jẹ yìí o, àfi kẹ́ ẹ wá ojú Ọlọ́run. Íjíbítì ti ṣe bẹ́ẹ̀ lánàá, kí lọ́lọ́run ló ń ṣe? Òun aparun. Gbọ́, èmi ò sì jẹ́ kí ère wọn tán nínú òfì, kì yóò sì sí ọmọ aládé kan ní ilẹ̀ Íjíbítì mọ́. Ṣé o ti gbọ́? Oh God, kì yóò sì sí ọmọ aládé kan, kò ní sí aládé kan níbẹ̀ ní Íjíbítì mọ́. Èmi ò sì fi ẹrú sí ilẹ̀ èmi ò sì fi ẹrù sí ilẹ̀ Íjíbítì. Èmi ò sì sọ Pátímọ́sì di ahoro. Èmi ò sì gbé iná kalẹ̀ ní Sáónì. Èmi ò sì mú ìdájọ́ ṣẹ ní Nó. Èmi ò sì dá ìrunú mi sórí Síní, agbára Íjíbítì. Èmi ò sì kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn Nó kúrò. Oh God, oh God, oh God. Ìlú kan ló ń jẹ́ Nó, ìlú kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn ọ̀dọ́mọkùnrin Yáfẹ́nì àti Pípétítì yóò ti padà ṣubú, àti àwọn wọ̀nyí yóò lọ sí ìgbèkùn. Ọjọ́ yóò sì ṣókùn ní Téhàfíhésì. Nígbà tí èmi bá dá àjàgà ọ̀run Íjíbítì síbẹ̀, ọ̀ṣọ́ agbára rẹ yóò sì tán nínú rẹ. Bí ó ṣe tìrẹ ni, ìkùùkù yóò bò òun àti àwọn ọmọ rẹ obìnrin yóò lọ sí ìgbèkùn. Lórúkọ Jésù Kristi, èmi àti yín a ò ní lọ ìgbèkùn. Ṣé ti rí? Ẹ̀ṣẹ̀ nìyẹn o. Ẹni tó gbéraga, tó ń fi agbára ewé àti egbò gbéraga sí Ọlọ́run, ẹni tó ní àwọn gbéraga nìyẹn o. Ẹ ti rí bí Ọlọ́run ṣe pa wọ́n run. Ẹ ti rí wípé ìgbèkùn lọ́nà máa kú sí. Nàìjíríà ò ní kú sí ìgbèkùn o. Báyìí ni èmi ò mú ìdájọ́ ṣẹ ní Íjíbítì, wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa. Ó sì ṣe ní ọdún 11 ní oṣù kínní, ní ọjọ́ keje oṣù, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, èmi ti sé apá Fáráò ọba Íjíbítì, sì kíyèsí, a kì yóò di kí ó bá lè sàn, bẹ́ẹ̀ ni a kì yóò fi igi sí i láti di kí ó bá lágbára láti di ìdààmú. Ọlọ́run ti sí apá rẹ̀, gbogbo tó lè fi ṣagbára Ọlọ́run ti bàjẹ́, kò lè di ìdààmú mọ́, kò ní agbára kankan mọ́. Ìtumọ̀ tán wí níbẹ̀ yẹn nìyẹn. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ò dojúkọ Fáráò ọba Íjíbítì, èmi ò sì sí apá rẹ̀, èyí tí ó le àti èyí tí ó ṣẹ́, èmi ò sì jẹ́ kí idà bọ́ kúrò ní ọwọ́ rẹ̀. Praise the Lord. Gbogbo ẹni tó lò máa fogun ja èmi àti ẹ, idà máa bọ́ lọ́wọ́ wọn. Ọlọ́run yóò sí apá ọ̀tá fún wa. Gbogbo agbára Sátánì àtọmọogun rẹ̀ kò ní borí èmi àti yín. Let's go. Ó sì ṣe ní ọdún 11, a ti wà ní 31 o. Ó sì ṣe ní ọdún 11 ní oṣù kẹta, ní ọjọ́ kìíní oṣù, ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, sọ fún Fáráò ọba Íjíbítì àti fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ pé, ta ni ìwọ jọ ní títóbi rẹ? Ọ̀tán. Nàìjà, ta lẹ̀yin náà jọ ní títóbi yín? Ta lẹ jọ? Ó yá, kíyèsí, àwọn ará Síríà ní igi kédárì ní Nẹ́bálónì tí ó ní ẹ̀ka dáradára, tí ó sì síjìboni, tí ó sì ga, ṣóńṣó orí rẹ̀ sì wà ní àárín àwọn ẹ̀ka bíbò. Ó sì sọ ọ́ di ńlá, ibùgbé ga sókè. Ó fi àwọn odò ńlá rẹ̀ yí oko rẹ̀ ká. Ó sì rán àwọn odò kéékèèké rẹ̀ sí gbogbo ìgbẹ́. Nítorí náà a gbé gíga rẹ̀ sókè ju gbogbo igi ìgbẹ́ lọ. Ẹ̀ka rẹ̀ sì di púpọ̀, àwọn ẹ̀ka rẹ̀ sì di gígùn nítorí ọ̀pọ̀lọpọ̀ omi nígbà tí ó yọ wọ́n jáde. Gbogbo ẹyẹ ojú ọ̀run kọ́ ìtẹ́ wọn nínú ẹ̀ka rẹ̀, àti lábẹ́ ẹ̀ka rẹ̀ ní gbogbo ẹranko ìgbẹ́ bí ọmọ wọn sí, àti lábẹ́ òjìji rẹ̀ ní gbogbo àwọn orílẹ̀-èdè ńlá ń gbé. Báyìí ni ó ní ẹwà nínú títóbi rẹ̀, gígùn ẹ̀ka rẹ̀, nítorí tí egbò rẹ̀ wà ní ẹ̀bá omi ńlá. Ó ti mọ̀ wípé tí ẹ̀ka rẹ̀ bá wà níbi omi, ó máa gbèrú ni, a máa rú sókè. Àwọn igi kédárì inú ọgbà Ọlọ́run kò lè bó mọ́lẹ̀. Àwọn igi fírì kò dàbí ẹ̀ka rẹ̀, àwọn igi késnótì kò dàbí ẹ̀ka rẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí igi gígí nínú ọgbà Ọlọ́run tí ó dàbí rẹ̀ ní ẹwà rẹ̀. O gbọ́, èmi ṣe é ní ẹwà nípa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka rẹ̀, tó bẹ̀ tí gbogbo igi Édẹ́nì tí ó wà nínú ọgbà Ọlọ́run ṣe ìlara rẹ̀. So ti rí,
oh God wọ́n tún ṣe ìlara bí gbogbo nǹkan tó wà níbẹ̀ bó ṣe dára tó ọgbà Ọlọ́run gan tó jẹ́ Édẹ́nì kò ní ẹwà tó oh God wọ́n pòwe fún wa níyàwó Nàìjíríà ni o rí wọn tí Nàìjíríà tó ń sàn fún wàrà àti fún oyin Ọlọ́run dá yín pé òsùn tẹ́ ẹ béèrè tí Ọlọ́run ò ṣe ilẹ̀ yín mú àsùnkùn rẹ̀ wá igi yín wù ní gbogbo ìgbà kò sùn tí ẹ fẹ́ bójò bá rọ̀ bẹ́ẹ̀ bá gbin nǹkan ó máa yọ jáde ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí fi ara ní ará ìlú ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí fi ohun tí a ní tí Ọlọ́run fún wa lọ́fẹ̀ẹ́ lófò ẹ dẹ̀ fi bẹ̀rẹ̀ sí kọjú ìjà sí wa ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí fi ojú pọ́n ọmọ orílẹ̀-èdè yìí ẹni tí Ọlọ́run ní kó máa jẹ àjẹyó àti àjẹsẹ́kù ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí fi ara ní oníkálùkù nínú torí pé bámúbámú ni mo yó ẹ wá ní kọ́lọ́run máa jà Ọlọ́run máa gbèjà wa tálákà lórílẹ̀-èdè Ọlọ́run máa dìde fún ẹ̀san torí ẹ ti fìyà jẹ wá ẹ ń pọ́n wa lójú púpọ̀ ẹ ń lùlù bámúbámú ni mo yó ẹ ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ aláìsàn ń sàn àwọn kan wà ní ọgbà ẹ̀wọ̀n báyìí ọmọ olówó ẹ tú àwọn ọmọ olówó sílẹ̀ ẹ fi ọmọ tálákà síbẹ̀ kán máa ṣẹ̀wọ̀n ẹ wá ní kọ́lọ́run má bínú ẹ ní kọ́lọ́run má jà ó máa jà Ọlọ́run máa gbẹ̀san torí ènìyàn lẹ àwọn àbí kì í ṣe èèyàn lẹ fi rọ́pò èèyàn ọ̀tọ̀ lẹni tó ṣẹ̀ ọ̀tọ̀ lẹni tẹ́ máa tì mọ́lé ẹ wá ní kọ́lọ́run má jà Ọlọ́run á bi gbogbo yín léèrè Ọlọ́run ṣe ẹ́ láṣẹ pé orílẹ̀-èdè ẹ wá gbéraga Ọlọ́run fi ohun gbogbo tẹ́ yín lọ́rùn ẹni báwo ni ti Ọlọ́run ṣe jẹ́ ẹ̀rù Ọlọ́run ò bà yín mọ́ ẹ̀ ń jẹ ènìyàn bí ẹni jẹun ẹ̀ ń pa ènìyàn nípa àyà ẹ̀ ń ṣe ìkà sí ọmọlàkejì ẹ̀ ń jẹran èèyàn oh God ẹ wá ní kọ́lọ́run má bínú Ọlọ́run gbé Fáráò ó gbé gbogbo Íjíbítì ga ṣùgbọ́n àfìgbà tí wọ́n rí ara wọn sílẹ̀ níwájú Ọlọ́run àfìgbà tí wọ́n pe ara wọn wípé rárá o àwa ìṣẹ́ ní gíga Ọlọ́run sọ fún Fáráò jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì ó lọ òun ò ní jẹ́ kán lọ ẹ lọ bo àfìgbà tí Ọlọ́run pa wọ́n run àfìgbà tí wọ́n ṣègbé àfìgbà tí ilẹ̀ wọn di ẹ̀jẹ̀ ó ní ṣubú Nàìjíríà ronúpìwàdà ẹ̀yin orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ẹ̀yin ọmọ Yorùbá ẹ tètè lọ wá ojú Ọlọ́run báyìí o ẹ tètè lọ máa pe Jésù kẹ́ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.